for people wey be say they wan join our Mayegun on the show, make dem for understand wetin we dey yarn. So e no go be only Yoruba we go yarn today now. Una know say our brother Mayegun na Oyinbo, àwọn elédè Gẹ̀ẹ́sì náà. Ṣùgbọ́n mo wá fi ṣe bẹbẹ fún yín lẹ́yìn. Mayegun wa ò ní sọ òyìnbó lédè Ọlọ́run, Yorùbá ni wọ́n sọ lórí ètò Dára, bẹ́ẹ̀ ni ó ti yá nìyẹn. Ṣùgbọ́n ká tó gbé wọn wọlé nísìnyí, ẹ̀yin èèyàn mi, kí là ń dúró wò? Ẹ bá wa fi fídíò yìí ṣọwọ́ fáwọn èèyàn, ẹ bá wa sọ fún wọn yìí pé Dára tún ti dóde. Àwọn ò kì í bá wọn hèrà tí ò lọ́mọ nínú. Lórí tọ́pìkì ilé ní ṣó ilé ní ẹ ti mọ nǹkan tá a fẹ́ sọ. What is the way forward? Kí ni nǹkan tó kù gan, kí ni ọ̀nà àbáyọ sí gbogbo họ́wùhọ́wù tó ti délẹ̀, torí pé a ti pariwo Mayegun ò ní sùn láàárọ̀, kò ní sùn lọ́sàn-án lálẹ́, kò ń sinmi, kò ń rẹ̀ ẹ́, ó máa sọ ni. Kọ́lọ́run dẹ̀ bá mi gbà fún wọn gbogbo atótónu gbogbo wa pátápátá, kí nǹkan ta ní kó má ṣẹlẹ̀ ó ti wá fẹ́ máa ṣẹlẹ̀ báyìí. Àbí kò yé wa, ó ti fẹ́ máa ṣẹlẹ̀, kó má bàa ṣẹlẹ̀. Òun ni a ti pariwo bọ̀, ó dẹ̀ pé gbogbo ariwo yẹn ìgbà tí à ń pa àwọn kan rò pé àjà ló ń gbó, àwọn eléyìí ò tiẹ̀ níṣẹ́, ṣùgbọ́n àníṣe ó ti wá bẹ̀rẹ̀ náà nìyẹn. Wọ́n ti di kidnapping ní Nàìjíríà, our Nigeria of today. Bó ṣe ń gbọ́kùnrin náà gbóbìnrin náà ṣe kidnap, bó ṣe kidnap náà ń pa. Ogun náà ti wá dé nìyẹn. Kí ni ká ṣe? Ìgbésẹ̀ wo ni ká gbé? Àti àwọn àṣírí kọ̀ọ̀kan tí a lè má tí ì gbọ́ níbòmíràn, gbogbo ẹ̀ náà la máa sọ papọ̀ lénìí. Ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́ bá máa pè wá ní àsìkò tá a máa gba ìpè, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká sọ ní àárín ìṣẹ́jú méjì kí a lè rí ẹlòmíì náà gbé ìpè ẹ̀. Àbí kò yé wa báyìí? Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa invite àwọn friends and loved ones kí wọ́n darapọ̀ mọ́ wa. Ẹ ṣé. Hello, Baba. Baba Tosha. Hey! Look at who we have here today. This is our Mayegun. Oh, Mayegun Diary Political. Mayegun General. Baba, you're welcome on your production. This is Dara Talk Show. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun gan. Ṣé ẹ ń gbọ́ mi ṣá? Dáadáa, yékéyéké. Clearly, okay. Àwọn èèyàn wa náà dẹ̀ ń gbọ́ mi. Ẹ káalẹ́ o, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Dára Talk Show, ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo yín nílé lóko lẹ́yìn odi, àwa tá wà nílé, àwa tá wà ní ẹ̀yìn odi, tí à ń pọ̀ kàkà pé kí àwọn èèyàn wa kí wọ́n jí, kí wọ́n tagìrì, kí wọ́n má padà wá di àwọn ẹni tí ká má padà wá dàbí àwọn ará òkè ọya lọ́hùn. Ìròyìn tá à ń gbọ́ nípa wọn lókè ọya nípa ti Boko Haram, ọmọ ilé sọ yìí náà, insecurity, ó ti ẹ̀yìn sìn, àìbalẹ̀ ọkàn tó wà lókè ọya tí ẹ ti ń gbọ́ lípẹ̀ láti jọjọjọjọ yìí, ó ti dé sí etí ilé fún Yorùbá, ṣùgbọ́n ó wá kù sí wa lọ́wọ́. Ṣé àwọn tó wà nílé máa tagìrì, ṣé wọ́n máa gbọ́? Ìdí nìyẹn o tí gbogbo wa ṣe ń ṣe tá à ń ṣe níwọ̀nba. And fún olùdarí ètò, omidan, ṣé mo lè lo omidan fún yín ṣáà àbí kí n ló lédi? Rárá, omidan ìyá àfi lè ní torí mi ti máa rí. Thank you very much. Ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́ náà. So, Mayegun lélẹ́yìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká máa mú ní ẹyọ kọ̀ọ̀kan ká wo bí oye tí àsìkò lè gbà wá lálẹ́ yìí. Ẹ ṣé gan ni bàbá. Ọ̀jọ̀gbọ́n ẹ súnra kí Mayegun ti dé. Mayegun ti dé. Ẹ̀yin òṣèlú ọ̀jẹ̀lú ẹ súnra kí bọ́bá bá gbé wúrẹ́. Mayegun mà ní bíjòyè gbádùn tán. Mayegun mà ní ẹjẹ súnra kí Mayegun ti dé. Ébà. Ọ̀jẹ̀lú ẹ súnra kí Mayegun ti dé. You are a wonderful brother. Thank you. Ní orí ètò tèmi, a pè ní ìfọ̀rọ̀wérọ̀, ṣé òní wọ́n ń pè ní conversation. Ẹ má bínú tí Yorùbá tèmi bá lè, ẹ má fara wé mi o. Àwọn èèyàn wa ti ń pè wọlé, ẹ má ìpè ẹsẹ̀ ìjà débì kan, ẹ má bínú, ẹ ní sùúrù, ẹ má pè. Tí Yorùbá tèmi bá lè, èyí tí mo bá sọ bàbá tí ẹ bá tí ò yé dáadáa, ẹ lè
sọ fún mi kí n tún sọ kí n ṣàlàyé ẹ̀ dáadáa torí pé ó dẹ̀ pé Yorùbá ti ní ó fẹ́ ṣe bákan mo àti fẹ́ kí àwọn èèyàn ló wá pọ̀ gbọ́ dáadáa Yorùbá yẹn dáadáa. bọ̀ a máa manage ẹ má wọrí kò kún ṣàtúnṣe pé mi ò kì í ṣe Ìjẹ̀bú mo dàgbà sí ṣó ti yẹ yín báyìí sìn wọn ò bí mi sí mi ò tiẹ̀ pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ sí pé à ń lọ sí ilé ìwé aládàáni ó ti yé báyìí so bọ̀ láti lẹ́yìn ọdún mẹ́jọ téèyàn ti fi lé sílẹ̀ òyìnbó dẹ̀ tún ni ìyàwó tí mo gbé sílé so òyìnbó làwọn tí mò ń bá ṣiṣẹ́ jùjùjù ó máa ń ka mi lára mo jẹ́ ìkan nínú àwọn tó jẹ́ ọmọ tí ó mọ èdè Yorùbá jù ní Odò Ògbólú grammar school so tí bá padà wẹ̀yìn tí mo dẹni tí ò lè fi òwe sọ̀rọ̀ dáadáa but máa try lálẹ́ yìí a máa enjoy ẹ̀ ẹ má worry so inú mi á dùn. Yorùbá sì ni mi ò òyìnbó yẹn náà kì í ṣe kó bóyá kó ti wá di bẹ́ẹ̀ ni mo mọ̀ nítorí ẹ̀ lèmi kọ́ tiẹ̀ ṣe fẹ́ kẹ́ sọ Yorùbá yẹn torí pé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ yín wọ́n á máa rò pé bóyá kò gbọ́ Yorùbá àbí nítorí pé oríṣiríṣi fídíò ló dẹ̀ ń jáde àti rí sísá wa kan tí wọ́n kọ tán ní ìlà lẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n tí wọ́n gbọ́ Yorùbá tí wọ́n ṣe ń tírèsì ẹbí tí wọ́n ti jáde nísìnyí ìdí tí èmi ṣe sọ pé èdè Yorùbá èdè tó dùn mọ̀ràn tó pọ́n nílé tí àwọn òyìnbó gan l'Amẹ́ríkà tí wọ́n lọ sí Nàìjíríà ní yunifásitì wa tí wọ́n lọ ń kọ́ èdè wa wọ́n fẹ́ kọ́ àṣà wa àti ìṣe wa gbogbo kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo nǹkan ilẹ̀ Yorùbá la máa ń tà dànù àwa máa dún nǹkan wa à á yẹpẹrẹ à á kó dànù èyí tá èyí tá a kó mọ́lẹ̀ èyí tá a nífẹ̀ẹ́ gbọ́mọ́ àwa lọ mú ti ẹni ẹlẹ́ni èdè elédè àwa gbé sórí àsìkò ti tó o lèmi ṣe máa ń sọ wípé ilé ti yá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ní gbogbo ibikíbi tẹ́ bá wà lórílẹ̀‐èdè àgbáyé ilé ti yá o tá a bá wá ní ilé yá kò ń ṣe ká lọ jagun ká protect nìkan ni gbogbo àwọn nǹkan tá a ti jùnù tá a ti sọnù tá a rò pé kò dáa púpọ̀ nínú wa tá a wá sábúrọ̀dù nísìn ojú wa ti là torí pé nígbà tá a wà ní Nàìjíríà a rò pé ìlú òyìnbó bíi heaven àtẹ̀mí ò ti ẹ̀ ń rò pé inú àti yìí ní ìlú òyìnbó wà ọ̀ǹtí tá a dé bí ojú wa délẹ̀ sí a ti rí everything we have seen it all. This thing tá à ń pariwo ìlú òyìnbó kò ń ṣe heaven it's not heavenly made ọwọ́ náà fi tún ṣe we can do better than them if we are ready to. òpópó mọ́kà wọ́n ní òpópó mọ́kà mọ́roro àwọn èèyàn ni wọ́n tún ṣe ṣe rí lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wa ti mẹ́ni wa ò fi lé sílẹ̀ pẹ̀lú ìdánù wa o because à ń sọ̀rọ̀ nípa èdè bàtà máa bẹ̀rẹ̀ ètò yìí èdè la fi bẹ̀rẹ̀ ẹni pé kí ló dé tá ń ta nǹkan wa nù tó jẹ́ nǹkan míì ni à ń mú gbọ́ tá a mú lókùnkúndùn èdè òun ni identity ìyẹn ni mi ò bá ilé sọ Yorùbá yẹn èdè ni identity oníkálukú wa èdè ẹnu yín ni màá fi mọ bí tẹ́tí wá èdè ẹ ló máa ṣe àfihàn ẹni tó jẹ́ so tí o bá sọ̀rọ̀ sí mi tó bá sọ òyìnbó sí mi tí mo bá ṣe bẹ́ẹ̀ ni tó smart dé level kan mo lè wo tó intonation yín àbí accent yín kì í fi láì dí àbí tẹ́tí wá torí pé ẹ jẹ́ èèyàn dúdú ẹ má bínú o ṣẹ́rí lẹ́yìn ìgbà tí gbogbo wa kúrò nílé ká tó kúrò nílé rárá Nàìjíríà tí a wà let me start this way ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí nígbà tí Yorùbá máa darapọ̀ mọ́ Nàìjíríà èdè wa àṣà wa ìṣe wa ọ̀nà wa àti gbogbo nǹkan tó jẹ́ titi wa ló jẹ́ pàtàkì fún àwọn tí wọ́n jà fún òmìnira Yorùbá ọ̀pọ̀ Yorùbá ni ò mọ̀ yìí pé Yorùbá ló kọ́kọ́ gba independence gbàrà ní orílẹ̀-èdè tó ń pè Nàìjíríà lọ́jọ́ tì ní 1957 ṣáwó láti 1957 yẹn títí di ọjọ́ èní yìí ẹ realize yìí pé tí wọ́n bá ń sọ nípa ọmọ Yorùbá tó kàwé gboyè nípa iṣẹ́ ìṣègùn àbí oríṣiríṣi nǹkan míì ní outside Nàìjíríà ni wọ́n wà so wọ́n dẹ̀ ní nǹkan kankan ló jẹ́ bíi trading currency ìyẹn ni pé kó tó lè ka ara ẹ mọ́ ọmọ Nàìjíríà òun láti sọ èdè ẹnu bó tẹ̀lé pé o máa pretend pé o sọnù so èdè yẹn ti sọnù látara wa láti ilé èdè yẹn ló wá jẹ́ nǹkan tá a fi ń wá
ọ̀nà tí wọ́n ń pè pé looking for happiness èyí tó gbé majority wa kúrò nílé because analyze pé èdè yẹn go tó òyìnbó tí wọ́n ní ká máa sọ táwọn colonialists kọ́ wa èdè yẹn go tó fún wa gan láti unite wa kó sọ wá di country ẹyọ kan so identity yẹn ti sọnù láti lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o ara àwọn nǹkan tí à ń wò padà lẹ́yìn lélẹ̀ pé how long ni irú wa máa gbé níta or how long láti because so many people ló ti padà lọlé tó jẹ́ pé wọ́n try láti fit in nítorí pé Yorùbá ṣì wà lára Nàìjíríà wọ́n ti ṣe oríṣiríṣi sílẹ̀ Yorùbá pé káwọn tiẹ̀ lè fit in many ló regret àwọn kan kú àwọn kan sá padà síbí kí ló fà ní pé a ti sọ identity wa nù kò sí nǹkan kan tí a lè ṣe mọ́ láti fi belong ẹ̀yin ń sọ German lẹ́nu bẹ́ ṣe wà yìí tí ẹ bá gbọ́ German yẹn tipátipá ẹ lè ṣe nǹkan tẹ́ ń ṣe ní Germany tẹ́wà yẹn Yorùbá dẹ̀ níyìn bọ́ ṣùgbọ́n tó bá yẹ kó bóyá pé aláǹfààní yẹn nílé tí àwọn tó ń darí ilẹ̀ Yorùbá mi ò fẹ́ sọ̀rọ̀ nípa Nàìjíríà lọ títí sí yẹn o ètò ń darí ilẹ̀ Yorùbá àwọn tó ṣe aṣojú ilẹ̀ Yorùbá tí wọ́n bá mú èdè tí ó jẹ́ bí àfihàn wa tí wọ́n bá mú lókùnkúndùn níbi tí mo ti lè sọ Yorùbá tí mo lè fi Yorùbá dúnàádúrà tí mo lè ná owó Yorùbá tí mo lè ṣe òǹkà Yorùbá tí wọ́n ní sọ fún mi pé mi ò nílùú so to cut it short nǹkan tó fà á nìyẹn o tí gbogbo wa fi bá ara wa níbi tá a bára wa yìí o láti survive ẹ láti kọ́ èdè ẹ láti gbé identity ní ìwọ̀ èdè ẹnu yín gbọ́dọ̀ yàtọ̀ bí ò jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá jókòó sí Germany ń bẹ̀ yẹn tẹ́ lọ sí hospital tẹ́ ń sọ Yorùbá tó bá rẹ̀ tó máa ṣe interpreter fún yín you will be completely lost gẹ́gẹ́ bí ọmọ bí a ṣe sọnù nìyẹn to the rest of the world o wọ́n jẹ́ àpadà lọ́lé over to you. ẹ ṣé gan ni bàbá ṣe mọ̀ yí pé pèdèpèdè ni wọ́n ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ yẹn níbi tó ti ń wá kò sẹ́ni tó mọ̀ Ọlọ́run gbà fún wọn ó sì fi ọ̀rọ̀ ó fi rọ̀ wọ́n lọ́rùn ní sísọ ṣùgbọ́n ẹ má rí wọn bí sọ̀rọ̀sọ̀rọ̀ lásán o nítorí wípé ìfẹ́ òtítọ́ òun ló lè máa mú wa ṣe nǹkan tá à ń ṣe tí ò sẹ́nibọ̀dì tó ń sọ sálárì fún wa àwa ní kọ́kọ́ la jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà bí orílẹ̀ tá a jẹ́ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló wà ṣùgbọ́n ó ká wa lára ju ara wa lọ àgàgà yìí tí a bá wo Máyégún nígbà míì tí ó bá múra kankan wọ́n máa wò ó bọ́dà mi á tún ní okay I'm shouting okay I'll calm down ẹ má ròyìn pé kínní ọ̀rọ̀ yẹn ló máa ń ká wa lára ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ́ dára náà ẹ mọ̀ pé tó bá ti mú mi bẹ́ẹ̀ yẹn mo máa fẹ́ fún ní àwọn kan ní mo máa ń lanu bí ejò bí mo bá ṣàṣe lanu yẹn mo láìkí ọ̀rọ̀ tí mo sọ yẹn gangan ni kókó òní mo fẹ́ kẹ́ gbọ́ bàbá iṣẹ́ gan ni ọ̀rọ̀ onítọ́ níbẹ̀ nínú ọ̀rọ̀ Yorùbá tá a wá sọ yìí náà ni èdè tá a bá sọ wípé àwa Yorùbá ti sọ gbogbo nǹkan nù gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ nínú Nàìjíríà yàtọ̀ fún àwa tá a wá sílùú òyìnbó ìjẹ́ mọ̀ wípé àkàìmọye àwọn ọmọ tán bí sínú Nàìjíríà tó dàgbà síbẹ̀ lọ́jọ́ orí wa tí wọ́n gbọ́ èdè Yorùbá bàbá wọn ìyá wọn Yorùbá paraku ni wọ́n ṣùgbọ́n wọn kì í sọ èdè Yorùbá fún wọn bàbá kí lè rò pé ó lè jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn àti wípé ṣé àsìkò tí tó ká fi èdè yìí ká fi kọ́ àwọn ọmọ wa àtàwọn tó wà ní Nàìjíríà àtàwọn tá a wà lókè òkun torí pé ohun tó ń bọ̀ tó wà ní orílẹ̀-èdè àgbáńláyé sì kò sẹ́ni tó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ the next 1 minute pé yóò máa di dandan kọ́ ní kálukú padà sí orílẹ̀-èdè Nàìjíríà ló ti dógun yìí báyìí ká bẹ̀rẹ̀ láti bẹ̀ bàbá. ẹ jẹ́ ṣe báyìí mu àtayébáyé ni àwọn èèyàn ṣe rí ìhà tí àwọn èèyàn kọ sí validation yẹn ni pé ẹ jẹ́ ṣe báyìí tó bá sọ pé báwo ni àwọn ará ìta ṣe máa rí mi báwo ni mo ṣe fẹ́ kí wọ́n rí mi so báwo ni mo ṣe fẹ́ rí these are the little things àwọn kan díẹ̀díẹ̀ báyìí ni wọ́n ń tì bọ̀ wá lára ẹ̀ náà ni ọ̀rọ̀ èdè yẹn ti wá o ẹni òbí ní Nàìjíríà lọ́jọ́ tèmi lẹ́niwẹ̀ ní Nàìjíríà mọ̀ wípé tí ọmọ òun bá fẹ́ lákàkà kọjá anything tí ó jẹ́ bàríà tí wọ́n ti set sílẹ̀ fún wọn ní Nàìjíríà lọ́wọ́ yìí ẹni ọmọ tó bá máa la ìyẹn kọjá o gbọ́dọ̀ lè mọ̀ ọ́ kọ kó mọ̀ ọ́ kà kó dẹ̀ lè sọ òyìnbó at least primarily
kò sí pé kò sí value lórí èdè Yorùbá yẹn nítorí pé àwọn tí wọ́n wà in charge destiny Yorùbá wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe. So everybody máa ṣì máa try pé kò sẹ́ni tó fẹ́ bímọ sáyé yẹn sìn kọ́mọ òun débì kan kó jẹ́ Yorùbá ló fẹ́ sọ. Nígbà táwọn òbí ẹ̀ dẹ̀ ti ní society tó jẹ́ pé wọ́n máa sọ fẹ́ pé kí leléyìí ń sọ yìí, èdè wo ló ń kí leléyìí ń sọ yìí. Wọ́n mọ̀ pé Yorùbá ló ń sọ, ilẹ̀ Yorùbá ló wà. O ò ní ríṣẹ́ ní báǹkì tó bá jẹ́ Yorùbá nìkan ló ń sọ. O ò ní ríṣẹ́ anywhere lọ́fíìsì wọn tó bá jẹ́ Yorùbá nìkan ló ń sọ. Wọ́n tiẹ̀ fẹ́ kó tún máa sọ broken kan bó tiẹ̀ gbódì kankan. Òkú máa sọ pé wọ́n á fi ẹ́ ṣe gateman nílẹ̀ Yorùbá. So ìdí ni wípé òyìnbó ló lè fi bá ará ibòmíì sọ̀rọ̀ nínú ìlú kan náà tẹ́jọ wá. Tó bá fẹ́ bá Hausa sọ̀rọ̀ ńsìn, the most tó lè bá sọ ni kó sọ òyìnbó sí. Òun náà dẹ̀ sọ tátàtà tiẹ̀ padà. Tó bá fẹ́ bá ọmọ Ìgbò sọ̀rọ̀, òun ni kó sọ òyìnbó sí. Nítorí pé wọ́n pe kíní kan ní lingua franca nígbà tí wọ́n finally amalgamate Nigeria nítorí for transactional purposes, pé fún káràkátà ní èdè òyìnbó yẹn wà fún. Ńṣe ni àwọn òyìnbó yẹn ṣe ni wọ́n tó ń kó èrè oko láti northern Nigeria, bọ̀ kò sí omi òkun ní northern Nigeria. Southern Nigeria ni òkun wà, ibẹ̀ ni ship wọn wà. Láti máa lóòdù nǹkan tí wọ́n ń kó iṣẹ́ èrè oko, èmi ni ẹ̀pà, èrè àti other things bẹ́ẹ̀, àgbàdo, gbogbo bẹ́ẹ̀, millet àti bẹ́ẹ̀. Wọ́n fẹ́ kó wọn wá sísàlẹ̀ ń bí, ló fọ́ọ̀sì wọn tí wọ́n fi so wá pọ̀. Nítorí pé kí ni, wọn ò fẹ́ kí ẹni bàárì àkọ́kọ́ wà láàrin pé wọ́n ń bọ̀ láti north, wọ́n ń bọ̀ ní south. Nǹkan tó ń kó ní south, ó easy láti tètè move lọ sí etí òkun. Nǹkan tó ń kó bọ̀ láti north, wọ́n ní the rail line láti build ẹ̀ dé ọ̀dọ̀ wa níbí. It's all about transaction. So èdè wo lẹ máa fi máa sọ̀rọ̀, kí la máa bára wa sọ. Tó bá fẹ́ ìwọ tó máa gbaṣẹ́ lọ́wọ́ ilé ìgbaṣẹ́ lọ́wọ́ tọ̀, ìwọ tó máa lóòdù ẹrù sínú ship, gbogbo ẹ̀yin tẹ́ máa ṣe gbogbo nǹkan fáwọn òyìnbó yẹn ní èdè yẹn fi wà important. And along the line, wọ́n realize pé administratively ó tún wà more prosperous gan táwọn bá tún gbọ́ owó orí lọ́wọ́ àwọn èèyàn. Long story short, wọ́n kick èdè wa out to now survive nínú ilé ayé tí wọ́n create fún wa, the new identity, the new country. Fún ẹ láti survive, òun láti mọ èdè tí wọ́n fi ń, òun lọ̀rọ̀ òyìnbó fi dé o. So tó bá tiẹ̀ lọ school, tó lọ kàwé kagbákàwó, òun láti lè sọ nǹkan tó kà náà, òun láti lè ṣàlàyé ẹ̀fẹ́ lòmíì bí èdè Yorùbá ṣe rẹmi nìyẹn pátápátá. Gbogbo effort táwọn èèyàn wá ń gbé, ọmọ mi gbọ́dọ̀ sọ Yorùbá, kíní kan máa ń dùn èèyàn ni. But tó bá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀, wàá ṣàfẹ́kọ́ ọmọ ẹ̀ lè appear, kó lè participate nínú ayé tó fẹ́ gbé. Tí ò bá lè bá wọn sọ̀rọ̀ ńkọ́. Ṣé ti understand sìn? Now the real thing ni pé gbogbo nǹkan yẹn lè change o. Ibi tí mo ti fẹ́ ká lọ́gán nìyẹn. Nípa topic tàmúlálẹ́ yìí, the way forward. Gbogbo nǹkan tá à ń sọ yìí, a lè jókòó sí ibà ká máa sọ gbogbo kí n lọ. Nǹkan tá à ń sọ yìí ló lè change. Ṣùgbọ́n ó máa take the same leadership style to negotiate independence ní on behalf of Yorùbá, àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá. Ṣé kí n sọ nǹkan kan fún yín? Àwọn tí wọ́n máa liberate ilẹ̀ Yorùbá, wọn ò sí nílẹ̀ Yorùbá. Ó take Awólọ́wọ̀ opportunity láti wá kàwé nílùú òyìnbó kó tó realize pé. Ẹ má bínú, ẹ jẹ́ n hold yín a little bit. Ẹ má bínú, mo like torí pé ọ̀rọ̀ ti fẹ́ jáde, àṣẹ àtẹ̀lé. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ wa, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò. Ọlọ́rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó ní tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ríra wọn, ọlọ́rọ̀ náà máa ń dà á ó mọ̀ dálẹ̀ ní lẹ́ni, àtẹ̀yẹ tó yẹ kẹ́ ti gbọ́ tipẹ́, àtẹ̀yẹ tó yẹ ká sọ nísìnyí, gbogbo ẹ̀ la máa sọ papọ̀. Kí lẹ àgbọ̀ta fẹ́ kẹ́ bá wa ṣe ni wípé ẹ máa bá wa tẹ like and love button. Ẹ bá wa tẹ like and love button. Ẹ dẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa invite àwọn èèyàn, ẹ bá wa invite, ẹ bá wa share. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣeun gan ni. Bàbá Báyérò, ó yá. Bádérò ni, kò kí ń ṣe Báyérò.
Okay, Badero, Baba Badero. Bàbá Adédúró ni níjẹ̀bú Igbó. Thank you. What a beautiful name. Family Aládé ni yín nìyẹn tó jẹ́ wípé ọba kan sí yín, ẹ̀yin náà lè Ẹ lè jọba pè mí ní lọ́la o. Prince, but Máyégún General, ẹni tó wá láti wá mú ayé gún, á ṣe ìta lè ṣe. Ẹ̀dẹ̀ mú gún bàbá. Ìpè ní nǹkan tí à ń pè ní ìpè nìyẹn. Iṣẹ́ ìránṣẹ́, tá bá ń pe iṣẹ́ ìránṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń wòye pé tá bá ní iṣẹ́ ìránṣẹ́ nìyẹn ní láti jẹ́ a man or a woman of God. Oríṣiríṣi ọ̀nà ló wà tí Ọlọ́run fi ń pè ènìyàn. Ìkan lára ẹ̀ ni ẹ̀yin ṣe lọ́wọ́lọ́wọ́ torí wípé ohun tí ẹ gbé dání ó kọjá agbára yín. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló ń bá yín ṣe, á sì lè ní ṣe dọjọ́ alẹ́. Orí ọ̀fẹ́ ni, ṣẹ́gẹ́t, orí ọ̀fẹ́ ni. The least ta lè ṣe là ń ṣe yìí. Mo máa ń sọ fáwọn èèyàn wípé ó pẹ́ ó yá nítorí pé ibi tá à ń gbé jìnnà sí ibi tá ti wá. A lè decide pé kò kàn wá, but kò kàn mí kò kàn mí. Ó máa tó bẹ̀rẹ̀ sí ní dòyìká ní báyìí nílẹ̀ Yorùbá. Kò kàn mí kò kàn mí. Tó bá fa gbùrù, gbùrù máa ń fa igbó ni. Ọ̀rọ̀ Nàìjíríà, ẹni bá ní kò kàn òun, ó ń tan ara ẹ̀ ní nítorí tó bá rò pé òun ò sí Nàìjíríà. Ẹjẹ́ àti ibi pẹlẹbẹ ká tibẹ̀ ká mọ́ ọ̀lẹ̀ jẹ. Àwọn tí wọ́n ń béèrè owó tó ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ yín lọ́dún 5 sẹ́yìn. Ṣé nọ́mbà wọn lẹ́ṣì ní sìn àbó ti double àbó ti triple? Látòrí àwọn tó jẹ́ ará ilé, alábàágbé, ẹbí, ará. Àwọn nǹkan kan wà tá à ń ṣe tí a fi ń subsidize Nàìjíríà despite the fact pé a sì ní Nàìjíríà. Tí àwọn míì tí ò sí Nàìjíríà tí ò jẹ́ kó kọbi ara sí ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe yẹ kí wọ́n kọbi ara sí tó. Àwa là ń gbé Nàìjíríà. Tẹ́ bá gbọ́ pé Nàìjíríà yá owó tí àwọn olóṣèlú wọn máa jí tí wọ́n máa ná jẹ. Wọn ò ní ṣe ná, wọn ò ní ṣomi, wọn ò ní ṣe hospital, wọn ò ní kọ́lé ìwé, owó pension wọn ò ní san, bọ̀ wọ́n á yá owó. Àwa tá wà níbí nínú òtútù, nínú òjò, nínú oòrùn, nínú gbogbo ẹ̀. Àwa là ń remit owó sílé. Ẹ wá wọ̀nà tá fi ń remit owó sí economy Nàìjíríà. Ọjọ́ ká sanwó school àbúrò, sanwó hospital màmá, sanwó kọ́sáré renovate family house, sanwó igbá, sanwó àwo. Tá à ń send ní token yẹn. Wọ́n fún wa ní data for the first time ní 2010. Àtìgbà yẹn ni mo ti ń follow ẹ̀. Ó kéré jù àwọn ọmọ Nàìjíríà tó sí Nàìjíríà tí wọ́n ran Nàìjíríà lọ́wọ́ láti outside Nàìjíríà ń send over $25 billion. Owó tí Nàìjíríà máa lọ kúnlẹ̀ tó ń bẹ̀bẹ̀ yá lọ́wọ́ àwọn òyìnbó nìyẹn. So tó bá ní kò kàn ẹ́, ó máa bẹ̀rẹ̀ sí ní kàn ẹ́ díẹ̀. Ó máa yé everybody dáadáa ń sìn yí pé ṣé wá rí gbogbo àwọn tí a fi lé yẹn lẹ̀ fún nílẹ̀ Yorùbá, especially nílẹ̀ Yorùbá, àwọn tá a fi lé yẹn lẹ̀ fún, wọ́n ti jẹ àná, wọ́n ti jẹ èní, wọ́n ti jẹ ọ̀la, wọ́n tún ti wá yá ọ̀túnla. Ṣé wá rí gbogbo wọ́n ń ṣe lè tá à ń sọ yìí kò ń ṣe ní o, tí ń ṣe tipẹ́ o. Kò ń ṣe tuntun. Tẹ́ bá sọ àwọn èèyàn sọ wípé ìyẹn ò ń ṣe tuntun. Nǹkan táwọn èèyàn pay attention sí ni wípé gbogbo nǹkan tó yẹ kán ṣe tí wọn ò ṣe yẹn ló ní consequences o. Consequences ẹ̀ ni wípé ọmọ tó yẹ kán rán lọ léèwé tí ò ní access láti lọ léèwé yẹn, ọmọ yẹn máa dàgbà o. Ẹ máa rí ó máa ṣàgbèrò, ó máa ṣe gbàṣàwó, ẹ máa rí nínú bus stop ó drop nǹkan. Ó ń survive. Àwọn nǹkan tá à ń rí yẹn tí majority wa ń rí nínú mọ́tò wa, fine cars wa, AC car wa, tá a kà sí yẹn, tá à ń pè ní hustling yẹn. Àwọn consequences nǹkan tí ó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò ṣe tó máa padà máa jó gbogbo wa lábẹ́ díẹ̀. Now, 21 years after democracy, 20 ọdún àti ẹyọ kan tó bá di ní oṣù 5 sẹ́ni, oṣù 4 sẹ́ni, ẹ jẹ́ ní sùúrù fún bàbá ẹ máa sọ̀rọ̀ yín o, ẹ máa sọ̀rọ̀ yín o, ẹ máa sọ̀rọ̀ yín, ẹ máa dúró, mò ń gbọ́ o. That's fine. Ní oṣù 4 sẹ́ni, ó máa pé 20 ọdún àti méjì
tí a ti gba democracy. Ní gbogbo 20 ọdún àti méjì yẹn 22 years yẹn kò sí Haúsá tó rúùlù ilẹ̀ Yorùbá, kò sí Ìgbò tó rúùlù ilẹ̀ Yorùbá, kò sí ẹni kankan yàtọ̀ sí ọmọ Yorùbá ló rúùlù ilẹ̀ Yorùbá. Now fún odindi 20 ọdún àti méjì yẹn iléèwé tó yẹ kọ́kọ́ tí wọn ò kọ́, àwọn ọmọ tó tẹ̀ mánéjì kàwé tó yẹ kán ríṣẹ́ tí wọn ò rí, ilé ìwòsàn tó yẹ kọ́kọ́ tí wọn ò kọ́, gbogbo ẹ̀ a wá bẹ̀rẹ̀ sí ní deal pẹ̀lú insecurity. Ṣẹ́rí kò ń ṣe àwọn tó ń bọ̀ látòkè ọya yẹn, kò ń ṣe àwọn ni wọ́n máa mú insecurity wá sílẹ̀ Yorùbá nìkan. Àwọn kan ti wà nílẹ̀ Yorùbá ready made ni wọ́n, awaiting time bomb ni wọ́n. Àwọn ni consequences pé lẹ́yìn 22 years tó ti ń ṣe democracy Nàìjíríà, 22 years tí Yorùbá ti ń darí ilẹ̀ Yorùbá, Yorùbá ló ń ṣòfin tilẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá ló ń kọ bọ́jẹ̀tì ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá ló ń fi orúkọ Yorùbá yáwó fún Yorùbá. Síbẹ̀ mi mọjọ́ tẹ lọ lẹ́gbẹ̀yìn ìgbà tí mo lọ lé tí mo lọ sí Ogun State, tó bá sọ fún mi pé Ogun State ṣẹ̀ṣẹ̀ parí ogun abẹ́lé tán ni wàláhì mi ò ní jiyàn. Màmá dúpẹ́ ni pé no wonder ní 2021 21st century gbogbo àwọn tó ń wò mí ló mọ nǹkan tí mò ń sọ yìí. So that takes us back to them pé consequences wà o fún negligence wọn. Ṣé wàrà wa ta wá ń gbé ìlú òyìnbó tó jẹ́ pé Nàìjíríà ló ilẹ̀ Yorùbá yẹn Nàìjíríà yẹn ló lé wa kúrò ń bẹ̀. Ta wá padà wá rí opportunity tí ilẹ̀ Yorùbá ò fún wa. Àwọn èèyàn wà nílẹ̀ Yorùbá tó wà trapped sílẹ̀ Yorùbá báyìí ń sìn o. Bàbá mo máa kó sí yín lẹ́nu Ọlọ́run ẹ má bínú. Ṣé mo pé ibi tí mo ti fẹ́ parí ẹ̀ sí ẹ jẹ́ sáré sọ eléyìí, ẹ má bínú, ẹ jẹ́ sáré sọ eléyìí. Ṣé parí ẹ̀ sí ni pé ibi tó ti kàn wá àwa tá à ń gbé ní outside Nigeria ni pé tá bá wá padà lọ lé tá fẹ́ lọ ṣọlidé ó ti yé yín gbogbo ọ̀rọ̀ wọn kidnap wọn kidnap ìṣẹ́ra àwọn ọmọ tí wọn ò tọ́jú yẹn, àwọn ọmọ tí anybody ò tiẹ̀ mọ bí wọ́n ṣe survive yẹn tẹ́ ń rí inú hold up yẹn wọ́n á rí yín nínú mọ́tò yín kékeré yẹn wọ́n á kó máa bẹ́ẹ̀ ní bóyá fresh olówó lélẹ̀ lára àwọn tó ń jí owó ìlú wa lélẹ̀ ẹja àtẹ̀lé bóyá àrówó gbà lọ́wọ́ ẹ̀. Ibi tó ti kàn wá nìyẹn o bó tiẹ̀ ṣì wà outside Nigeria ń sìn tó rò pé kò kàn ẹ́ wàá ṣáà lọlé. Over to you. God bless you. Mo mọ̀ yín pé ọ̀rọ̀ ajáde lénìí ó dẹ̀ máa lẹ́tìkẹ́. Ẹ̀yin ti Dára àti Máyégún ó máa lẹ́tìkẹ́ lénìí ni ó máa lágbára gan ni. Mo rí yín o màmá mi Àmọ̀kẹ́ mi Olúwa, mo rí gbogbo mẹ́sẹ̀gì tí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń kọ síbẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ Awólọ́wọ̀ tẹ́ ẹ̀ ń sọ lọ kí n tó kọ́ mi yẹn. Wọ́n ní tírèsì nínú sórí yẹn kẹ́ ẹ bá wa sọ ó yá. God bless you. A sọ̀rọ̀ nípa leadership ni, à ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá tó mẹ́hẹ, gbogbo èèyàn ló ti sọ̀rọ̀ nípa ẹ̀. Mo wá sọ yìí pé pẹ̀lú gbogbo ìta ń sọ yìí náà ó ṣe é change o, nítorí pé ní 1922 for the first time mi ò mọ specific constitution yẹn mọ́, bóyá Littleton ni o, bóyá Macpherson ni o, but 1922 constitution ló kọ́kọ́ fún wa ní right láti nominate èèyàn sínú ìjọba colonialism ní Nàìjíríà, ibi tí Abat Macaulay tó ti jẹ first representative nìyẹn. Now ní 1949 ẹgbẹ́ ọmọ Yorùbá ní London, àwọn tí wọ́n wá kàwé ń bí, àwọn Awólọ́wọ̀ tí wọ́n ń benefit nínú ìwọ̀nba táṣẹ́rẹ́ tí àwọn colonial fún wa nípa access láti kàwé, ọmọ tó bá mọ̀wé jù wọn ràn lọ lóyìnbó báwọn Awólọ́wọ̀ ṣe wá lóyìn nìyẹn o. Nígbà tó dé lùí lórí pé ẹ̀yin ń pọ́n àwọn ọba yín lé, ẹ̀ ń pọ́n ọba yín lé ń bí, àwọn ọba tí wọ́n ń ṣe yẹ́sà fún àwọn common representative yín, eléyìí ò bu yìí kún wá kẹ́. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ meeting nìyẹn o, bẹ́ẹ̀ mi àti ń ṣe ń sọ̀rọ̀ yìí kò sí internet, school ni wọ́n wà, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ meeting, báwo la ṣe máa ṣe? Ó yẹ ká gbára wa lọ́wọ́ àwọn òyìnbó yìí, ẹ̀hún kọ́kọ́ tó ṣe yìí ń sin akàn follow nǹkan tó tò lẹ́ni, a lè change ẹ̀, Yorùbá lè gba destiny wa kúrò lọ́wọ́ àwọn òyìnbó yìí. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, wish
pé wọ́n wá lu yìí ni wọ́n kàn rí bí gbogbo ẹ̀ ṣe rí pé báwọn náà ṣe fẹ́ kí ìlú àwọn ríre náà bó ṣe kí ilẹ̀ Yorùbá ṣe ríre náà ilẹ̀ Yorùbá níwà ọ́dálì ńgbà kan náà aláwọn yóò ti yẹn sìn nǹkan tó prompt wọn ni student ni wọn student young boys and girls bó ṣe dá ẹgbẹ́ ọmọ Yorùbá sílẹ̀ ní ẹgbẹ́ ọmọ Yorùbá ló wá turn to action group because wọ́n need the political instrument ìyẹn ni mo ṣe ń wo àwọn èèyàn wa tí wọ́n ń champion fún Odùduwà Republic today mi ò mọ dìbò ṣe ti go o ṣùgbọ́n a sọ̀rọ̀ débẹ̀ láìpẹ́ kí ni Awólọ́wọ̀ ṣe Awólọ́wọ̀ padà sílé nígbà tí Awólọ́wọ̀ máa padà sílé kò mí ìpá àwọn kọ̀ọ̀kan ló ń ṣèjọba nílẹ̀ Yorùbá ńgbà yẹn náà tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó náà àìdíà àwọn Awólọ́wọ̀ ó lòdì sí pátápátá sí gbogbo àìdíà tí àwọn tó jẹ́ olórí Yorùbá ńgbà yẹn most of them but àìdíà yẹn tà nítorí pé Awólọ́wọ̀ jẹ́ kó yé àwọn Yorùbá nǹkan tí wọ́n tó àti nǹkan tí wọ́n jù lọ èdè wọn àṣà wa ìṣe wa àti pé tó bá jẹ́ ọmọ Yorùbá ó yẹ kó pèrè ní ọmọ olúwàbí as in èèyàn tí wọ́n ń pè ní freeborn ṣóyè yín sìn àti ajagun nílẹ̀ Yorùbá nígbà tó dé stage kan àjagun mọ́ nílẹ̀ Yorùbá níṣẹ́ là ń bá àwọn tí wọ́n fi wá bá Yorùbá jà àwọn là ń bá jà ẹ lọ check record yẹn Awólọ́wọ̀ convince a lot of people wọ́n agree pẹ̀lú ẹ̀ pé it's true a ní láti obey àwọn people yìí a lè ṣe tiwa lọ́tọ̀ ó wá kú bọ́ ṣe máa ṣe action group bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá ó dàbí àrà eré ni àwàdà ni wọ́n ṣe election ní 1951 ẹgbẹ́ action group borí àwọn tó fẹ́ túnlẹ̀ Yorùbá ṣe ti gbàjọba nǹkan tó fẹ́ ṣe wọ́n lè ṣe ń sìn ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin 1952 to 1957 ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ lágbàáyé tó máa kọ́kọ́ ní ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣọ̀n. Nígbà tí Awólọ́wọ̀ sẹ́ẹ̀lì àìdíà free education, Awólọ́wọ̀ sọ fáwọn èèyàn pé nígbà tóun dé ìlú òyìnbó, òun realize pé ẹ̀kọ́ education òun ni agbára tí òyìnbó ní. Tí dúdú bá ní education dé level kan, ó lè decide bó ṣe fẹ́ kọjú ọ̀la òun rí. Very easy. Nígbà tó gbàjọba, ó lóun máa ṣe free education. Some of these European countries, gbogbo wọn kọ sínú jọ́nà wọn pé he was a complete gambler torí kò possible òyìnbó gan ò lè ṣe free education. Ẹ wá wo free education t'Awólọ́wọ̀ dé níbi àwọn èèyàn ṣe bí àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe gba mẹ́sẹ̀jì Awólọ́wọ̀ pé àwọn lè di nǹkan táwọn fẹ́ dì láyé ìgbà yẹn. Àwọn èèyàn ń donate ilé wọn fún free education. They are all in the history. Kí ló change? Tí àwọn tí a bá pè lólórí nílẹ̀ Yorùbá tó bá really nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká ti bi position Yorùbá right now ká ti bẹ̀ mú àtàwọn tó ń ṣojú Yorùbá ń sìn. Wọ́n máa ń pè kíní kan ní republic. Nàìjíríà, ó yẹ kí Nàìjíríà jẹ́ republic ni. Ẹ mọ̀ kó tó ń pè republic. Republic ni pé irú wa, ògìrì wa, ata wa, iyọ̀ wa, everybody wa ságbo. Wọ́n wá jọ agree pé ẹja lọ sí inú ìkòkò yẹn ká di ọbẹ̀. Tó bá jẹ́ iyọ̀ ló sọ pé òun ò ṣe mọ́, tó bá jọ rẹ̀ kúrò sọ pé ọbẹ̀ yẹn ti dòdú nìyẹn, kò ní taste mọ́ nìyẹn. Tó bá jẹ́ ata rodo ló sọ pé òun ò ṣe mọ́, kó tó pé republic, ẹ gbọ́dọ̀ agree. There must be something tó kó yín pọ̀. Tí nǹkan yẹn ò bá dẹ̀ ti dúró, lájọṣepọ̀ kankan ní 1957 lẹ́yìn ọdún 5 tí àwọn Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèjọba nílẹ̀ Yorùbá. The next step àwọn Awólọ́wọ̀ ni pé Yorùbá fẹ́ dá dúró. 1957 very audacious. Kí ló ń ṣọ̀gbẹ́ni, kí ló ń ṣe àwọn pípù yìí, kí ló ń ṣe yín, ẹ ní sùúrù, ẹ ti gbàjọba, a fẹ́ pínṣẹ́. Awólọ́wọ̀ ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ demand pé àwọn fẹ́ gba òmìnira kúrò Nàìjíríà. We the one. So tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà ọmọlúwàbí, personally ṣe ló yẹ kí inú ẹ dùn, ṣe ló yẹ kí pride, kí
you know, orí ẹ kó wú pé ní ojú ayé ẹ àwọn kan sọ pé Yorùbá gbọ́dọ̀ gba òmìnira again 1957 òyìnbó fún wa ní self rule before the rest of Nigeria. Ẹ lọ wo record yín, pressure táwọn Yorùbá mount ni. It was 3 years later lòyìnbó grant independence with the rest of Nigeria. We started the first rule first. Yorùbá leadership nìyẹn, àwọn èèyàn believe nínú ẹ̀. It can still happen. Tí mo wá mí ní wípé, do we have anyone like Awólọ́wọ̀ right now nílẹ̀ Yorùbá tó feel the same way wípé a need láti renegotiate relationship wa pẹ̀lú Nàìjíríà? Ṣé ló yẹ kí Nàìjíríà jẹ́ republic? Tẹ́bá ń kánú wọn ní Federal Republic of Nigeria, àbí bẹ́ẹ̀ kọ́? Kéńjé ní irọ́ ni, kò sí nǹkan tó ń Federal Republic kankan. Nǹkan tí ẹ ní Nàìjíríà, nǹkan tó ń pè ní unitary system of government or pseudo federalism. Èèyàn kan ló máa pàṣẹ, kò ń ṣe yẹn, ó ń ṣe republic. So àwọn tó wá ń ṣojú ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n bá wọ̀ ọ̀tún, tí wọ́n bá wo òsì, tí wọ́n bá wo ìyà tó ń jẹ àwọn ọmọ Yorùbá, tí wọ́n bá lè come out clean, tí wọ́n bá lè sọ òótọ́ wípé ìrìn àjò tá a ní pẹ̀lú Nàìjíríà òun ló ń dènà ìlọsíwájú àti ìgbéga ilẹ̀ Yorùbá. Aṣíwájú ló yẹ ká jẹ́, tó bá yẹ pé aláṣíwájú rere, aṣíwájú ló yẹ kí Yorùbá jẹ́ first in everything. But I will hand over to you. Ọ̀rọ̀ Awólọ́wọ̀ tí máa sọ lálẹ́ ìṣiṣẹ́ díẹ̀. Ọ̀rọ̀ tèmi tí àwọn èèyàn mi ẹ̀rí wọn ni àwọn gan mọ̀ ìpele mi sẹ̀ ó máa lẹ́tìkẹ́ ni ọ̀rọ̀ á jáde sẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tu bẹ́ẹ̀ lèmi gan ó tu lẹ́ni sẹ̀ ó máa lẹ́tìkẹ́. Ẹ̀yin èèyàn mi ẹ má gbàgbé ẹgbẹ́ wáìnì yín, omi yín, soft drink yín, ọ̀dẹ̀rọ̀ra gbé pop. So ẹ jẹ́ kí mi gan gẹ̀rẹ́. Omi tèmi rèé o. So ẹgbẹ́ popcorn sí àbí biscuit or wherever ẹgbẹ́ sẹ́gbẹ́. Ẹ̀yin ẹ jẹ́ ká máa do the talking, ẹ̀yin máa do the washing. Pros. So kó máa lọ bẹ́ẹ̀ gbogbo wa, ẹ ṣeun gan ni. Tá a bá ní kí a sọ gbogbo ọ̀rọ̀ bí èvi ti ṣe wọ́ láti ilẹ̀, níbi ìlà máa sùn di ọ̀la gan á tún continue. Ẹ má wọ́rì, kò sígbà tá a kọlẹ̀kùn bàbá bá dérò tí wọ́n ṣílẹ̀kùn fún wa torí pé títí láíláí náà máa bẹ bẹ́ẹ̀ ni bí ọ̀bẹ ti ń bẹ. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ béèrè àkọ́kọ́ ni wípé wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ayé ò dẹ àmọ̀dé mọ́ o. Situation Nàìjíríà ó ti critical, àbíkú ni wá lọ́dún tó ti pẹ́ tí wọ́n ń rè nísìnyí ó ti wá kú tán kú yányá kò jí mọ́. Ó ti wá di wípé ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gùn kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́. Kí ló wá dé? Àwọn Yíbò wọ́n láwọn ń lọ, àwọn Arẹwà náà à ń gbọ́ fìtìfìtì páwọn náà àwọn Haúsá wọn ò fi taratara gba ti Fúlàní tá à ń pariwo wọ̀nyí. Àgàgà wa Yorùbá àwa jókòó, ìran ọmọ ọlọ́lá, ọmọ aládé, ọmọ olóye àti ọgbọ́n tá a bímọ wa láti ọ̀run wá ni. Mo máa ń sọ, kò ń ṣe pé bíyà mo fi kó yín mọ́ra, èmi ń sọ ní fún ẹni tí ò bá mọ̀ fúnra lára yìí pé àtinúwá ni a ti dá wa ní ìran ọmọ aládé, iyì àti ọlá sì ń bẹ lára wa pẹ̀lú. Òun ló já sí wípé kò síbi tí ọmọ Yorùbá máa dé nílé ayé, ọgbọ́n ń bẹ, ìmọ̀ ń bẹ, òye sì wà. Kí lẹ rò pé ìgbéraga wá ṣe pọ̀ ná? Mi rò pé kò sí Yorùbá tí ò ní ìgbéraga. Abínibí ni wọ́n pè é, kò ṣe ability. Àfowórà wọ́n bímọ wa ni. And ó dùn mí gan wípé ó dàbí ìgbà tó jẹ́ pé àwọn tí wọ́n bí bíi 30 ọdún sẹ́yìn, àwa ni the last Mugu generation tí wọ́n parọ́ fún. Ṣé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni? Lẹ́yìn ìgbà tí wọ́n gbé ogun dìde ti ìjọba ilẹ̀ Yorùbá with the level tí nǹkan ṣe ń lọ ń gbà yẹn, wọ́n change ẹ̀ mọ́ wa lọ́wọ́. Nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá àtàtà, wọ́n máa sọ fún ẹ pé o ò gbọ́dọ̀ parọ́, o ò gbọ́dọ̀ jalè,
orúkọ ẹ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. ìyẹn ni pé Yorùbá tẹ̀ tún sọ débi kan wọ́n ní tí olè bá da aṣọ àrán borí aṣọ olè ló dàbora níwọ̀n bí wọ́n ṣe ń sọ fún wa pé a ò gbọ́dọ̀ ṣe nǹkan tó máa tàbùkù bá orúkọ àbílẹ̀ Yorùbá tá ti wá àbádúgbò tá ti wá. pẹ̀lú ọlọ́pàá fún wa nítorí pé kíni nílẹ̀ Yorùbá lọ́jọ́ tèmi owó ó ju orúkọ lọ in fact owó ló ń ra orúkọ ń sìn yín. wọ́n ti gba mo lè pè ní pé wọ́n ti gba sátidé lọ́wọ́ wa wọ́n ti gbé Sunday lé wa lọ́wọ́. àwa tó yẹ kí a máa rìn ká máa yan ká máa fẹlá ká rìn pẹ̀lú ṣódà wa lókè báyìí kán ní kí ló dé kán ní white àti káwọn èèyàn máa sọ kó má bèrè pé kí ló dé káwọn èèyàn máa bí ẹ pé mà wọn tó ń lọ yẹn àwọn Yorùbá nìyẹn bó ṣe ń sọ̀rọ̀ àwọn Americans ṣé mọ̀ kò síbẹ̀ ṣe lè kò síbẹ̀ ṣe lè àbíkọ́ lọ́yìn sọ ìdọ̀ kò síbẹ̀ ṣe lè má like àwọn ọmọ America tó. They are so proud, they are so loud, they are this, they are that, But you will still love to be an American sometimes, like, as if wò pé, because àwọn kókó wà tó wá pẹ̀lú privilege ni. Bó ṣe kí Yorùbá ṣe rí lọ́jọ́ tèmi yẹn 60 years after independence. But wọ́n ti wá sọ àwọn èèyàn wa di pé àwọn olè, àwọn ọlọ́ṣà, àwọn alọ́kólóhunkígbe, àwọn jẹgúdújẹrá, àwọn àgbà fífí, àwọn fìrì nídìí ọ̀kẹ́, alọ́kólóhunkígbe. Àwọn ni wọ́n wá ń ṣojú wa. Àwọn ni wọ́n wá ṣe ó dàbí ìgbà tí ẹ bá ní kí a níní kó wá ṣe counseling ìdí tí kí ló ti ń pè ìdí tí iṣẹ́ ká lọ́ni lọ́wọ́ gbà tí ò ṣe dá. Àwọn olè àwọn anìkànjọpọ́n mi mọ̀ bóyá ìyẹn gan general Yorùbá ni bá máa ń lò dáadáa níjẹ̀bú anìkànjọpọ́n ọ̀hún oníwàwára. So ó ti wá di pé ìwọ tó bá ti lè rí nǹkan gbà lọ́wọ́ wọn òun láti tẹ òótọ́ mọ́lẹ̀ kó tẹ òótọ́ lójú mọ́lẹ̀ kó wá mú irọ́ oníbọ̀yẹ máa ń sọ̀rọ̀ yẹn náà pé òótọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ làwọn èèyàn wá ń rè kí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n lóòótọ́ tí wọ́n ṣiṣẹ́ sin ìlú àwọn là ń pè lólórí. Bọ̀ nísìnyí àwọn tí wọ́n jí owó ìlú tí wọ́n wá ń pín tọ́rọ́kọ́bọ̀ láwọn èèyàn lọ́wọ́ àwọn ni àwọn èèyàn fi ń ṣe olórí nísìnyí. Ìdí nìyẹn tó jẹ́ pé máa ń rọ́mọ Yorùbá tó yẹ kó jẹ́ ọmọ ọba ọmọ aládé àṣìbáṣe bá ń sọ àwọn àjọ ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun ọmọ aláṣọ tó wá ń wà kísà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tá a ṣe lè gbéraga mọ́ nìyẹn o kan tó ṣe rí ẹni tí a bá ń ṣe ń sìn yín mo ń pe kíní kan ní old glory à ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ àìmọ̀ èèyàn ló ń gbọ́rọ̀ ìtàn Awólọ́wọ̀ ìwọ́n ní tọmọdé ò bá bá tán abá àrọ́bá dẹ̀ ní bàbá ẹ̀. Àrọ́bá sì ní bàbá àtàn. ṣó ti yẹ yín sìn àwọn kan ń gbọ́ ìtàn Awólọ́wọ̀ orí wọn ń wú because àwọn kan ti wà láyé ńgbà yẹn wọ́n rántí ojú wọn ni gbogbo ẹ̀ ṣe bàjẹ́ ọjọ́ tèmi àwọn gbéwìrì àwọn ni leader wa gbọ́ má máa sọ̀rọ̀ sí elder bẹ́ẹ̀ yẹn o ò ní respect rárá o disrespect elder tó bá tẹ respect o lè respect èjì ẹ̀ mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ olè náà ń dàgbà ṣé mọ̀ pé ọmọ olè ń dàgbà ni èèyàn tó ń fẹ́wọ́ láti kékeré tó wá fẹ́wọ́ títí tó jẹ gọ́fúnà tó rìtáyà àbí tó jẹ president tó ṣe ń fẹ́wọ́ tó ń fẹ́wọ́ àdàpè ọ̀rọ̀ dẹ̀ lọ́mọ mi ń fẹ́wọ́ olè ló lè ń jẹ́. Bẹ́ẹ̀ni àwọn tí ò jìnlẹ̀ Yorùbá ṣé tọmọ olè bá wá dàgbà ṣé ká wá sọ pé grandpa olè ni àbí ká sọ pé daddy olè ẹyẹsà olè àbí báwo la fẹ́ respect olè. You cannot respect criminals even if they are old. ṣó ti yẹ yín báyẹn sìn nǹkan tó jẹ́ ká lè gbéraga mọ́ nìyẹn o. Ilẹ̀ Yorùbá deserve better ibi tó yẹ kí ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní máa ronú nìyẹn ká ti bẹ̀rẹ̀ sí ní máa ronú. Ní good deal ní Nàìjíríà ẹ jẹ́ kí n break it down kẹ́ tó pick any next question yín. Àwọn èèyàn wá láti understand wípé ṣe rí Nàìjíríà tẹ́ ń wò yẹn
ó dàbí project ni everybody ló lóun láì dí àbọ̀ ṣe máa fix ẹ̀ because everybody ló wà nínú ẹ̀ tó bá jọ ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà ló wà so as a project tó bá ń work in your favour o ò ní complain but unfortunately Nàìjíríà ò work nínú favour ẹnì kankan ó ń work ní favour àwọn tí wọ́n ní access sí owó Nàìjíríà àti ọrọ̀ àlùmọ́nì Nàìjíríà ibi tí Yorùbá ti ṣe alábàápín ibi yẹn nìyẹn alábàápín ibi ni ìwọ tó bá jọmọ Yorùbá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí níbikíbi tó ń kó ti lè máa wò mí ìpín tí a ní ní Nàìjíríà kí ló ti ń pè àbápín ibi ni ibi yẹn ló fà á tó fi jẹ́ pé bí wọ́n tiẹ̀ rí epo nílẹ̀ Yorùbá kò sọmọ Yorùbá tó láyà bó jẹ́ gọ́vnà tó láyà láti gbé dígà lọ́bẹ̀ kó lóun fẹ́ wa epo lóṣooṣù Yorùbá àtàwọn tọ́láwọ̀ ń ṣojú Yorùbá wọ́n á bọ́ sínú plane wọ́n á ra ticket wọ́n á fò lọ sàbújá wọ́n á lọ ṣe bámbí àlà wọ́n á lọ dúró tó fẹ́ fún wọn lóṣù èèyàn kan á wọlé wá ní oye báyìí la máa fún yín lénìí nígbà tó yẹ tẹgbà lóṣù tó kọjá nítorí pé àta epo lọ títí àwọn èèyàn yín ò san tax lọ títí so Nàìjíríà wá dàbí new colonial entity oyè yín ẹ̀tọ́ wa mú kọ́kọ́rọ́ ẹ̀ fún Yorùbá ò wá ní choice nínú ẹ̀ politicians máa wá sọ fún wa yìí pé kémi àti yín ká continue ká máa complain àwọn ò lè sọ bẹ́ẹ̀ àwọn ò láyà láti sọ pé Yorùbá deserve better ẹ wá béèrè lọ́wọ́ ara yín kí wá láǹfààní wọn gan-an tó bá jẹ gọ́vnà tó ṣe gọ́vnà lé èèyàn 20 million lórí tó lọ ń gba 10 billion l'Àbújá o ò lè ṣọ̀nà o ò lè ṣomi o ò lè ṣená o ò lè ṣọspítù o ò lè kọ́ skul o ò lè ṣe anything because after tó bá take care ara ẹ tó take care àwọn èèyàn ẹ tó take care ẹgbẹ́ àtàwo oye tó kù ńlẹ̀ gan ò tó rà ṣáná mọ́ 20 million people wọn náà wọn gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ máa fi rí wọn tó yẹ pé bẹ́ẹ̀ rí wọn ní ṣọ́ọ̀ṣì lálẹ́ ẹ̀ rí wọn níjọ́ Sunday Ọlọ́run tí wọn ò dìbò fún ni wọ́n lọ ń kẹjọba wọ́n lọ́hùn bí mo ṣe máa sanwó oṣù mi bí wọ́n ṣe sanwó ilé mi lóṣù yìí ó dọ̀wọ́ ẹ̀ báyìí bàbá Olúwa ṣèyanu fún mi Olúwa gbé kinní kan dìde gbéràn lọ́wọ́ dìde ẹ̀dẹ̀ elect àwọn èèyàn tí wọ́n ń pàréèdì ara wọn gẹ́gẹ́ bí olórí ilẹ̀ yín tí wọ́n trap yín sínú ìlú tí wọ́n ò lè sọ̀rọ̀ on your behalf so how long do you think pé irú àwọn ẹni bẹ́ẹ̀ ṣì gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olórí ibi tí mo ń bọ̀ gan nìyẹn o tí a bá fẹ́ kí nǹkan yàtọ̀ irú àwọn èèyàn tí wọ́n lọ ń ṣe agbẹnusọ fúnlẹ̀ Yorùbá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Nàìjíríà àwọn wèrè tó jẹ́ pé majority wọn èyí tó máa lọ sọ ni bó ṣe máa jẹ president bó ṣe máa jẹ minister bó ṣe máa jẹ láti 22 years tá ti ń jẹ minister Ọbásanjọ́ ṣe president fún dídí ọdún 8 àbí tó ti ń jẹ minister tó ti ń jẹ governor tó ti ń jẹ commissioner tó ti ń jẹ gbogbo ẹ̀ 22 years. How many àwọn ọmọ Yorùbá mélòó tó ń wò mí lálẹ́ yìí tó ń lọlé dáadáa àti tó ń wò mí láti lé gan-an báyìí mélòó nu yín ló lè fi ọwọ́ yín sọ̀yà pé wọ́n ṣe nǹkan tí wọ́n ní wọ́n máa ṣe fún 22 years nílẹ̀ Yorùbá. ẹ ṣé bàbá ẹ kú ohun òní tán bẹ́ẹ̀ ọgbọ́n òní tán ìmọ̀ òdẹ ní tán ẹ jẹ́ ká wọnú ètò náà àti wọbẹ̀ ní pẹrẹwu bàbá awuyewuye kan mà ti wà tẹ́mi náà dẹ̀mọ́ ẹ̀pẹ́ ti mọ̀ òun ni ọ̀rọ̀ Yorùbá nation ipe àwa kan kò ń ṣe ní àwa ọmọ Yorùbá tá a wà lókè òkun nìkan àti ní àwọn èèyàn púpọ̀ ní Nàìjíríà gan níbẹ̀ ní ìlú wa lọ́hùn ní Áfíríkà àjókòó àwò lọ́ọ̀kan àdìde àtúnwò àbẹ̀rẹ̀ àwò àtúngorí ilé àtúnwò tó jẹ́ wípé kíní kan wò ìwòrìwò ohun tí gbogbo wa bá jọ wò báyìí kíkún ní kún àwa rí wípé kò sí nǹkan tó ń jẹ́ ìlú Nàìjíríà mọ́ o tí a bá fẹ́ gbé ìgbésí ayé rere àsìkò ti tó ọmọ Yorùbá we are more than 60 million yàtọ̀ fún àwọn tó yìí wà ní
orílẹ̀-èdè káàkiri kódà níbi tí mo gbọ́dé tí àwọn èèyàn pè mí, àwọn tí wọ́n ti kúrò tí wọ́n ti ta ẹbí wọn ní ọ̀pọ̀ ní ẹrú nígbà yẹn náà. Ìkan pè mí ní ọjọ́ kan, wọ́n ní kò sọ Yorùbá o, òyìnbó ni o. Ó yà mí lẹ́nu, ó wà lára nǹkan tó wọ́n encourage mi tètè bọ́rọ̀. Ipe àwọn gan fẹ́ mọ orísun wọn, bọ́ọ̀ tí ẹ̀ wá mọ fámìlì tó ti wá. Àwọn mọ̀ wípé ẹ̀jẹ̀ Yorùbá wà lára wọn, pé Yorùbá ẹ̀yà tó yẹ kó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe sọ Máyégún, Ọlọ́run ló ń gbẹnu yín sọ̀rọ̀. Tá a bá lọ, wọ́n ní a kì í rọ́mọ bá ká má rí Dànsákì. Ká máa lọ kò síbi tó yẹ ká wà kí wọ́n má mọ̀ pé ẹ̀yà wo lélẹ̀ ẹ̀ mọ̀ wọ́n. Àwọn ọmọ Yorùbá nìyẹn, Ọlọ́run dá wọn lọ́tọ̀. Ṣùgbọ́n nítorí nǹkan tó ti wọ́ wọn àwọn èèyàn àtàbá lọ bàbá bọ̀ tó bá ní amúkọ ẹrù ẹ má wọ̀ amúkọ á ní òkèlè ń wò wò sàlẹ̀ ọ̀rọ̀ yìí ti wá láti ìsàlẹ̀. Àwa dìde wípé ilé yá o ọmọ Yorùbá ilé yá, bí a kò bá mọ bí àmì lọ ṣe bó yẹ ká padà sílé, kàjáwánú àpọ̀n tí kò yọ ká tètè gbómi làkàná. Torí wípé tí a bá fèlì tá a bá kùnà láti dìde nísìnyí, ó lè má ṣeé ṣe lọ́jọ́ iwájú mọ́ o kí ìran ọmọ Yorùbá, ìran tó ti jẹ́ orí, kó padà wá di ẹrú fún gbogbo ìlú káàkiri àgbáyé. Ó ní àwa kò ṣe dìde tí à ń bá wọn sọ, èmi àgàgà tí mo ṣe wò ó, mo wá jókòó mo wò ó. Àti bí ọmọ púpọ̀ nínú wa tí a wà nílùú òyìnbó, ìyàtọ̀ fáwọn ọmọ táwa ń bí bẹ́ẹ̀, ìlú Nàìjíríà náà ti bí wa, ibẹ̀ láti gbẹ́sẹ̀ àkọ́kọ́, ibẹ̀ láti sọ ohun àkọ́kọ́, ọ̀rọ̀ tó jáde àkọ́kọ́ sọ nínú ayé. Ibẹ̀ náà ti kọ́ wa bá a ṣe ń kíníyàn, bá a ṣe ń ṣe láwùjọ, gbogbo nǹkan pátá ibẹ̀ ni wọ́n ti fi lé wa lọ́wọ́ kó tó di pé a wá tẹ̀síwájú nínú ìrìn àjò àwa nílùú òyìnbó, tá a tún wá mú oríṣiríṣi nǹkan tá a fi ń mọ. Ẹ jọ̀ọ́, àwọn ọmọ tá a bí sí ìlú òyìnbó wọ̀nyí ń kọ́. Púpọ̀ nínú wa tá a wà ní diaspora la máa ń sọ wípé rárá, kò sí nǹkan tí mo fẹ́ lọ mú nílé. Ẹlòmíì àti ẹ̀ sọ pé tóun bá kú ẹ má gbókùn lọ lé bí ni kẹsì sí, òun ò fẹ́ ní nǹkan tó ṣe pẹ̀lú country yẹn mọ́, níbi tí situation Nàìjíríà yẹn tó critical dé. Èmi wá ń sọ fáwọn èèyàn wípé ẹ má jẹ́ aró tara wa nìkan. Ní ìgbà tá a máa wọ 2020 lọ́dún náà lọ́hùn, lọ́jọ́ náà lọ́hùn, kò sẹ́ni tó mọ̀ nínú wa pé àìsàn kan bọ̀ tá a máa pè ní COVID-19. Gbogbo wa là ń jubilate, happy new year, happy new year. Like play COVID-19 máa wà. Ìgbà tó máa kọ́kọ́ dé yẹn tán náà máa shut down. Gbogbo wa láre páyé ti fẹ́ parẹ́ because a ti use mọ́ gbogbo wìtìwìtì, gbogbo rọ̀tìrọ̀tì everything. Ayé ò máa parẹ́ ẹ̀yìn rẹ̀ àwa rẹ̀. Àṣé kò ìdé lára ò gbà bí àṣà Yorùbá. Like play. Àti lọ over a year ńsìn COVID-19 ti wà, àdẹ̀mọ̀gbà tó máa lọ. Ìdí nìyí àpẹẹrẹ ni mo fi lò wípé ǹjẹ́ a tilẹ̀ rò pé nǹkan kan lè ṣẹlẹ̀ ní ìlú òyìnbó tí gbogbo wa sá wá lọ́jọ́ iwájú tó máa di wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traces Africa, ó yá àfẹ́rí foreigner, kò tẹ́ ẹ ṣe Africa nìkan, gbogbo foreigners ilé níyá ẹ máa lọ. Àwa dẹ̀ ti dàgbà, a ti dògbó, a lè ti lọ nígbà yẹn. Àwọn ọmọ wọ̀nyí ṣẹ́dẹ̀ mọ́ pé situation Nàìjíríà lè kò tá a bá fẹ́ lọ lẹ́sìn àfihàn tó bá fẹ́ fẹ̀mí fámílì ẹ̀ wéwu. Bírú bàbá mi bá dé rọ́bà yìí sìn, tẹ́ bá fẹ́ lọ lé èmi gan máa bẹ̀ yín pé má mú ìyàwó lọ sí ẹjọ́ àtàwọn ọmọ. Ìbẹ̀rù ò lè jẹ́ torí wọn kì í fojú rí. Àwa nìkan tá a ti mà yìí nìkan àtàyí nípadà ìlú yẹn, à ń ṣiṣẹ́ bí erin bí. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe property sí Nàìjíríà, àwọn fámílì yẹn á máa kù. Wá ralẹ̀ o, wá ṣe gbẹ́ o, àwọn èèyàn ti ń ṣe o, ládùúgbò mi o, tó o bá rọ́mọ kékeré ọjọ́ yẹn, tó o bá rí mansion tó fà, wọn ò fẹ́ mọ ibi tó ti rí owó yẹn. Wọ́n ṣàfẹ́ ká wá kọ́lé ká ṣe gbogbo ẹ̀ sílé. Àwọn ọmọ la bí síbí. A kì í kó wọn lọ lé. Púpọ̀ àwọn ẹbí wa ni ò mọ àwọn ọmọ ìyá wa, àwọn ọmọ wa kò. Tó jẹ́ sí pé àìmọye nínú wa gan ni wọ́n ti jẹ́ Ọlọ́run nípè tán sì tí wọ́n sì lù. Gbogbo property tó ṣe sí Nàìjíríà ó ti di ti ẹbí, ó di tìlú. Àwọn ọmọ wo lè bè nígbọ̀lá, à ń lọ lé lọ béèrè, kò yẹ yín. Òun lèmi ṣe wá sọ wípé kí ló dé tá a ṣe kúkú dìde gbogbo wa. Bí nǹkan ta ní ká ṣe ìjàgbára pé ilẹ̀ Yorùbá ti tó dá dúró, kí àfọwọ́sowọ́pọ̀ ká build Yorùbá as a nation tó jẹ́ wípé
púpọ̀ nínú wa gan láṣẹ tó láti relocate lọ lẹ́kọ̀ọ́ ṣe gbogbo wa dá wà lábúròd àti Nàìjíríà la láìkì láti gbé ní abroad bọ̀ tó bá wẹ̀yìn wò tó wo bí tó ti bọ̀ kó ní níṣẹ́ ìsìnwá máa faradà náà. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fídíò bàbá wa kan jáde ó ló wà Frankfurt ọ̀la la máa treat topic yẹn. ó lóun ti gbé ní Italy ó ṣe wàhálà yẹn títí ó ṣàwọ̀ Germany wàhálà yẹn oríṣiríṣi nǹkan tó ń go through kò mọ̀ wípé ojú ti rí ìkárọ̀ tó dayọ̀ ojú ti rí. bàbá ṣe fídíò wọ́n rò ó pin èmi kàn tiẹ̀ láìkí bó ṣe fídíò yẹn pé kí wọ́n lọ para wọn àbí kò yẹ yín wípé kò ń ṣe gbogbo àwa tá a wà nínú ìlú òyìnbó náà la láìkí ìlú òyìnbó rọrùn láti gbé kí ló dé tí gbogbo wa ò wá fọwọ́sowọ́pọ̀ ká dìde a mọ̀ wípé kò ń ṣe nǹkan tó easy láfẹ́ ló gbà àwọn jẹgúdújẹrá àwọn yìí àyè tí wọ́n wà tí kò yẹn wọn ọ̀rẹ́dì àti fi sílẹ̀ torí pé ó ń dùn mọ́ wọn ṣé bá a ṣe máa ṣe ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín bàbá Bádéró ẹni wọ́n ti jẹ àná wa wọ́n tún ti jẹ èní wọ́n tún jẹ ọ̀la wọ́n tún ti yá ọ̀tún là títí wa àti tàwọn ọmọ tá à ń bí. bàbá lórí ọ̀rọ̀ Yorùbá nation báyìí kí ni nǹkan tí ẹ̀yin rí sí kí lẹ lè sọ sí ọ̀rọ̀ yìí nípa Yorùbá. way forward ó dàbí táìtù tí a fi bẹ̀rẹ̀ ni ìyẹn ni pé ilẹ̀ Yorùbá kí ni way forward kí ni ọ̀nà báwo la sọ yẹn náà ọ̀nà àbáyọ. kí ni ọ̀nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ. ṣe rí látayébáyé ní àwọn èèyàn tí ń migrate tí ń travel for different reasons látayébáyé ni tó ti yẹ yín sìn. but many of us fi Nàìjíríà sílẹ̀ nítorí pé bóyá tí a bá fi Nàìjíríà sílẹ̀ nígbà tá a fi sílẹ̀ yẹn a lè má ní opportunity tí a ní lọ́jọ́ tèmi tó fún wa ní àǹfààní láti wò wípé ó ṣà níbi tá a ti ń bọ̀ what if tíbi tá a ti ń bọ̀ náà tó bá tiẹ̀ lè súnmọ́ ibi tá a wà ló fà tá a fi ń ṣe nǹkan tá à ń ṣe bóyá tá a bá kúrò Nàìjíríà bóyá àní lè rí bá ṣe ń rí ṣùgbọ́n Yorùbá nation ó ní ìwé kan jẹ́ kí n wò bóyá mo lè rí wẹ́rẹ́ fi wọ̀nyí bí ẹ fún mi ìṣẹ́jú kan tí mo bá rí ìwé yẹn mú jáde màá fún yín láì jẹ́ àbùkọ́ tí mo ń rò tó lè jẹ́ way forward. Nígbà tí mo kúrò ní Nàìjíríà tí mo délùú yìí mo rí pé àwọn tí wọ́n wà tí wọ́n jẹ́ bí olùdarí fún gbogbo nǹkan nílùú yìí oníkálukú rí iṣẹ́ bí iṣẹ́ tó fi ń sin ìlú kò ń ṣe pé bí ìlú ń sin òun. Àwọn ọmọ ìlú fúnra wọn mọ nǹkan tí wọ́n ń retí látọwọ́ àwọn tó ń ṣe olórí wọn. Tí a bá máa ní ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ọlọ́gbọ́n amòye ilẹ̀ Yorùbá wọn ò ní láti jẹ́ olóṣèlú wọn ò ní láti jẹ́ àwọn èèyàn tẹ́ ẹ mọ̀ kò sẹ́ni tí kò lè ní ìmísí láti ṣe olùdarí ìlú tuntun orílẹ̀-èdè tuntun orílẹ̀-èdè Yorùbá kò sẹ́ni tí ò lè ṣe ṣùgbọ́n tá a bá máa ṣe tí a fẹ́ kí àwọn èèyàn orí lè rí bíi pé nǹkan tó ṣeé ṣe ni kó tó di pa máa bọ́ sí other party o ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a fẹ́ ní ṣebí kan là ń reject yìí. Nàìjíríà ló sọ ilẹ̀ Yorùbá di bí Yorùbá ṣe rí Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ Yorùbá tí wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ èyí mọ̀ wípé majority gbogbo àwọn tí ẹ̀ ń rí ń sìn yìí tó ń pera wọn lólórí ilẹ̀ Yorùbá ti Tinubu ni o Àkàndé ni o bàbá Fáṣọ̀rántí ni o ókè àwọn èèyàn tiẹ̀ déjọba ẹ ṣáà wo gbogbo àwọn èèyàn tẹ́ mojú wọn dojúdojú ní 1999 àwọn Afẹ́nifẹ́re tẹ́ bá mọ history Afẹ́nifẹ́re tẹ́ bá mọ history OPC campaign ni wọ́n ní pé Yorùbá gbọ́dọ̀ dá dúró ṣùgbọ́n ó ṣe ni láàánú pé
nígbà tí àǹfààní yẹn di ọwọ́ wọn àwọn wọn ti lọ, wọn ò lè béèrè fún Yorùbá mọ́. àwọn ẹ lọ bíi wo history bàbá wọn, àwọn Ọbásanjọ́. èèyàn wa máa ń mọ̀ fojú fo àwọn nǹkan kan ni. Nígbà tí OPC bẹ̀rẹ̀ ní August 1994, intention wọn ni wọ́n pè kí ni ẹni self-determination ilẹ̀ Yorùbá. Wọn ò jẹ́ kí Awólọ́wọ̀, wọn ò jẹ́ kí Abíọ́lá wọlé. Yorùbá máa pín ni, a máa pa ara wa ni, a máa pa anybody ni, a máa gba òmìnira yẹn ni. But kò sí plan. Anger, emotion yẹn a máa dá gbogbo ẹ̀rú ni. Àwọn olóṣèlú náà ń ṣe bẹ́ẹ̀. Nàìjíríà máa parẹ́ ni, Yorùbá máa pín ni, tá Yorùbá. Wọ́n fà yẹn tí ọ̀pọ̀ kú, Abíọ́lá kú, ìyàwó ẹ̀ kú, gbogbo iléeṣẹ́ ẹ̀ run, gbogbo àwọn tó mọ̀ mọ́, gbogbo nǹkan bàjẹ́. Ṣùgbọ́n àwọn olóṣèlú, even tó jẹ́ Tinubu, gbogbo wọn sá lọ, wọn sá kúrò Nàìjíríà. Tinubu ni o, Fáyẹmí ni o, àti bẹ́ẹ̀ lọ. Ìlú yìí ni wọ́n wá ń gbé, ìlú òyìnbó. Nígbà tí opportunity present ara ẹ̀ fún wọn, tó yẹ kí wọ́n demand fún nǹkan tí wọ́n sọ pé Yorùbá fẹ́ yẹn, ńṣe ni wọ́n kúkú join ni wọn. So 22 years a ṣì ń béèrè lọ́wọ́ ara wa. 22 years a ṣì ń béèrè lọ́wọ́ ara wa. Ta ló máa lead Yorùbá kúrò ní Nàìjíríà? Torí àwọn tí wọ́n sọ pé àwọn máa ṣe bẹ́ẹ̀, àwọn ni wọ́n ń sọ sìn pé àfi káwọn jó lórí ní Nàìjíríà. Àfìgbà tí Yorùbá bá jẹ pírẹsidẹ́ǹtì, àfìgbà tí Yorùbá bá ṣe gbá kan, àfìgbà tí gbá kan bá ṣe ó ti ibi tí problem. So kò kí ń sí clear cut ideology, kò sẹ́ni tí òun kó padà sílé. Ṣùgbọ́n ṣe rí Nàìjíríà tí a ní lọ́wọ́lọ́wọ́ báyìí, Nàìjíríà tí wọ́n pèsè sílẹ̀ kò ṣe fún àǹfààní èmi àti ẹ̀yin. So ìdí nìyẹn tó ṣe pé tí ẹ bá fẹ́ rí anybody tó bá bá lead wa fúnlẹ̀ Yorùbá, ẹ jẹ́ kó sọrú ilẹ̀ Yorùbá tá fẹ́ lọ gbé, irú àwọn èèyàn tó máa gbé nílẹ̀ Yorùbá, àwọn èèyàn wo gan ni Yorùbá, àṣà àti ìṣe wo ni àwọn Yorùbá ní, documentation wo ló máa wá báyìí tó máa sọ̀rọ̀ nípa ẹwọ nǹkan tí mo mú síwájú yìí, Scotland feature nìyẹn. Ṣé rí gbogbo nǹkan tẹ́ bá fẹ́, any question tẹ́ fẹ́ mọ̀ nípa Scotland, tí Scotland bá gba independence, ẹ máa bá nínú ìwé yìí. Ẹ jẹ́ sọ page ẹ̀ fún yín. Over 650 pages. Kí ni mo ń tọ́ láti sọ fún àwọn tó ń gbọ́ wa láti ilé, àwọn tó ń wò wá? Àti rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń campaign fún Odùduwà Republic. Ẹ gbọ́ mi. Àwọn èèyàn tó wọ́n wà passionate about Odùduwà Republic. I give it to them. Ṣùgbọ́n at the same time, a tún ti rí àwọn èèyàn kan náà, ṣé ń gbọ́ mi sìn, tó jẹ́ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀, Odùduwà Republic ni wọ́n fi bẹ̀rẹ̀. A dẹ̀ nífẹ̀ẹ́ wọn, kò sẹ́ni tí ò fẹ́ lọlé. Èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, èmi à ń support ẹni Odùduwà group o, but mo mọ̀ pé tá bá ti bẹ̀rẹ̀ sí ní rí genuine one. Ṣùgbọ́n àárí àwọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú Odùduwà Republic, àwọn ni wọ́n padà wá ń campaign 2023 nsìn. So àwọn èèyàn kan béèrè lọ́wọ́ mi, wọ́n ní kí ló dé tí àwọn Yorùbá tí wọ́n ṣe ń sọ pé àwọn fẹ́ lọ ṣe 2023 election instead kan máa jà fún Odùduwà Republic. Mo ní ẹ má dààmú ara yín, ẹni tí wọ́n fẹ́ kó jẹ president 2023, nígbà tí Yorùbá ti rí president jẹ, ẹ máa rí new members tó máa bẹ̀rẹ̀ sí ní demand fún Odùduwà Republic, because ọ̀gá wọn tí wọ́n fẹ́ kó ṣe president, Odùduwà Republic ló fi join politics ní 1990. So àwọn ni wọ́n àti miss opportunity yẹn láàrin generation tó wà ń bẹ̀ ń sìn. Generation ẹni generation àwọn Tinubu, generation àwọn Ọbásanjọ́, generation gbogbo àwọn tí wọ́n ń parade ara wọn bí olórí Yorùbá ń sìn, àtàwọn ọba wa, àtàwọn aládé bẹ́ẹ̀ yẹn. Nítorí pé kí ni opportunity yẹn jọ, wọ́n fún yín ní democracy, but kò sí unity yẹn tó yẹn láàrin wọn láti sọ pé kọ́tẹ̀ fọ́ọ̀mù nǹkan kan, mo ní kọ́ fọ́ọ̀mù nǹkan kan gbà kan tó máa fún wa láìdíà bóyá máa nílẹ̀ Yorùbá ta fẹ́. A ní gọ́vnà 6 nílẹ̀ Yorùbá, Èkó, Oǹdó,
Ọ̀yọ́, Èkìtì, Ọ̀ṣun, Ògùn, mẹ́fà, gọ́fúnà mẹ́fà tó ń ṣojú gbogbo èèyàn tó lé ní mílíọ̀nù ọgọ́ta mílíọ̀nù 60 million ọmọ Yorùbá ló wà lágbàáyé o, plus or minus 60 million. A ní gọ́fúnà mẹ́fà, a ní House of Representative members mẹ́sàn-án ní state kọ̀ọ̀kan. Tẹ́bá times mẹ́sàn-án times mẹ́fà ó dà pé àárí 54 House of Rep member ló jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé iṣẹ́ kan ni wọ́n gbà ó kí wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá l'Abuja. Bọ̀ ọ̀rọ̀ Nàìjíríà ni wọ́n ń sọ, ó ní reason. Gọ́vnà mẹ́fà, deputy governor mẹ́fà, state speaker mẹ́fà, deputy speaker mẹ́fà, and House of Assembly mẹ́fà. Wọn ò fi ọjọ́ kan nínú 22 years deliberate ilẹ̀ Yorùbá àti position Yorùbá ní Nàìjíríà. Ó ní reason. Reason yẹn ni wípé àwọn ni wọ́n sọ wípé gbogbo àwọn tí ó ń ṣe olórí wa tẹ̀ ń rí sìn, Afẹ́nifẹ́re, Afẹ́nifẹ́já, Afẹ́nifẹ́kù, Afẹ́nifóúnjẹ àti bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá wo gbogbo wọn sìn, wọ́n ti darúgbó. Nígbà tí wọ́n yàn bíi tiwa, Odùduwà Republic làwọn náà ń pariwo. Wọ́n wá rí opportunity yẹn tán. Àwọn ni wọ́n wá ń sọ ń sìn pé ìyẹn kọ́ ló kàn sìn, restructuring ló kàn, restructuring àti bẹ́ẹ̀ lọ. So tí Yorùbá nation bá máa wá, à ń láti change gbogbo àwọn tẹ́ fi ṣe olórí nílẹ̀ Yorùbá báyìí. Bóyá PDP ni o, bóyá APC ni o, àtàwọn political ọba tẹ́mọ̀. Ẹ ń láti take stock, ẹ ń láti identify àwọn èèyàn tí ó jẹ́ ọmọ Yorùbá nínú wọn. Torí wọn ṣọmọ Yorùbá, kò sọmọ Yorùbá dáadáa tí ẹ̀jẹ̀ Yorùbá ń ṣàn lẹ́jẹ̀ tó máa feel comfortable wípé àwọn ọmọ Yorùbá lọ sùn lálẹ́ wọn ò jẹun sùn. Àwọn ọmọ Yorùbá àwọn ọ̀dọ́ Yorùbá ò rí iṣẹ́ ṣe nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ń di agbèrò, wọ́n ń digbá, wọ́n ń di nǹkan tí ó lòdì sí standing ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ò ní access sí ilé ẹ̀kọ́ tó dáa, ilẹ̀ tó bẹ̀rẹ̀ free education 2021. Ọmọ Yorùbá ò ní access sí real education. Ọmọ Yorùbá ò ní access sí real information. Àwa ń breed àwọn all-risers, bàbá sọ pé generation tó máa ṣe yes sir lọ títí ní ó ń ṣe future Yorùbá. Ọwọ́ méjì fẹ́ èèyàn kan. Ìmọ̀ nǹkan tí mò ń sọ yìí, àtàwọn tó tún kàwé, even ẹni tó tẹ̀ kàwé, ibi tó bàjẹ́ dé, ẹni tó kàwé tẹ̀yìn wò pé ẹni yóò respected nìkan moment tó bá ti join ni wọn, òun náà di tọ́ọ̀gì ni because ó láti ṣe bí tọ́ọ̀gì. Kí ló fà ní pé à ń bírèdì àwọn èèyàn tí wọ́n ń ṣe olórí nílẹ̀ Yorùbá àbí tí wọ́n ń jà láti ṣe olórí nílẹ̀ Yorùbá bọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kankan lọ́kàn rárá. Bí wọ́n ṣe máa kọ́lé, bí wọ́n ṣe máa nígbà láwo, ṣùgbọ́n tó máa jáde tó máa sọ pé ilẹ̀ Yorùbá ni mò ń jà fún. Wọ́n jà fún ilẹ̀ Yorùbá fún 20 years. Sister Dara, Yorùbá ò ní 24 hours electricity. Yorùbá ò ní functional rail line. Yorùbá ò ní good working educational system. Yorùbá ò ní good economy system mọ́. Insecurity ti fẹ́ take over ilẹ̀ Yorùbá. Ọ̀yọ́ state báyìí ń sin àwọn ọmọ Yorùbá wọ́n ń kó ìpayà táwọn ọmọ Yorùbá ń kó through ní Èkìtì, tí wọ́n ń go through ní Oǹdó, tí wọ́n ń go through ní Yewa ní Ogun state, tí wọ́n ń go through ní Ṣakí, Ìbàràpá, Òkè Ògùn, 4 local government areas lọ́yọ́ state. Ǹjẹ́ ẹ̀yin rí i pé gbogbo tí mo kà lẹ́yìn ẹ̀rí tó kan àwọn tí wọ́n ṣe lórí ilẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí sìn? Ṣé ẹ ti kà níbi kan rí kan ní àwọn olórí Yorùbá ń kọ́ o, wọ́n fẹ́ meet o, wọ́n fẹ́ discuss sí gbogbo nǹkan tí mo kà lẹ́yìn tó ń bá ilẹ̀ yọ? Àbí wọ́n sọ pé àwọn gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà yẹn wọ́n build electricity, Hausa blew it up, ṣé wọ́n ṣe ná? Àwọn kan wá gbé lọ. Ṣé wọ́n kọ́ schools yìí? Education tó ń fún àwọn ọmọ wa, èyí tó dùn mí jù tó jẹ́ pé kò lè jẹ́ kí n dáríjì àwọn èèyàn tí wọ́n ń fi ẹ̀kọ́ tan iná fún àwọn èèyàn wa, òun ni ọ̀rọ̀ Tinubu. Ẹ wo LAUTECH, Ládòkè Akíntọ́lá University l'Ógbómọ̀ṣọ́.
apart from yìí pé ó gba Yorùbá governor lọ́ṣun, Yorùbá governor lọ́yọ̀ọ́, ó gbà wọ́n ní odindi almost 16 years láti decide ta ló máa control LAUTECH. Wọ́n ti LAUTECH fún odindi ọdún kan nígbà tí àwọn gbéwìrì yìí o tí wọ́n ṣe pẹ̀lú àwọn olórí ilẹ̀ Yorùbá o, àwọn ọjọ́ ọ̀la wa o, àwọn ọmọ yẹn o, wọ́n ti LAUTECH fún odindi ọdún kan nítorí pé Ọ̀yọ́ ò sanwó sálárì lecturer, Ọ̀ṣun ò san sálárì lecturer, wọ́n ń wẹ́n tó máa sanwó àwọn méjèèjì. APC ní gọ́vnà lọ́ṣun, APC ní gọ́vnà lọ́yọ̀ọ́, wọn ò rí san. Ẹ sọ pé ta ni visiting chancellor wọn? Tinubu. So ẹ fẹ́ sọ fún mi pé èèyàn tí wọ́n fi ṣe visiting kìíní wọn fún odindi ọdún kan kò tiẹ̀ rí destiny àwọn ọmọ yẹn rò. Nígbà táwọn ọmọ yẹn lọ sí Ìbàdàn tí wọ́n lọ bá constituted authority Ajíyàjẹ Ajírébi, ìyẹn former governor, nígbà tí wọ́n débẹ̀ ibẹ̀ ni ọ̀rọ̀ constituted authority ti jáde. They don't care about the future. Ọjọ́ ọ̀la tẹ́ ń sọ yẹn effort lásán la máa make until ìgbà tí Yorùbá, táwọn ọmọ Yorùbá tí wọ́n bá wà so aware and conscious enough láti realize yìí pé gbogbo àwọn tí wọ́n ń ṣojú wọn nílẹ̀ Yorùbá, PDP ni o, APC ni o, Christian ni o, imam ni o, bishop ni o, general overseer ni o, gbogbo àwọn èèyàn tí wọ́n listen sí until ìgbà tí wọ́n bá change wọn completely. Ṣẹ̀rí direction tá à ń lọ yẹn, ṣẹ̀rí tí Nàìjíríà bá wọ mi, àjọ máa wọ mi yẹn ni ó wà pẹ́ tó mọ̀ wẹ̀ o, ẹ̀ tó bá wá lè wẹ̀ ló máa jáde o. Over to you. Ẹ̀yin èèyàn mi nílé lóko tí ẹ darapọ̀ mọ́ wa, ẹ̀yin náà ti rí wípé lẹ́ni yìí mo ló máa lẹ́tìkẹ́, ó lẹ́tìkẹ́ ní o, mo dẹ̀rù mọ̀ wípé gbogbo wa la jọ ń gbádùn bó ṣe ń lọ, ẹ gbọ́ wìrìwìrì. Ó kù díẹ̀ ká fi ojú òpó sílẹ̀ láti gba ìpè kí a lè dáhùn. Kó tó dìgbà yẹn, ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun, ẹ máa bá wa ṣe kí ni, ẹ bá wa máa tẹ love and like fún àwọn tí wọ́n ń tẹ red edge àti gbogbo kìíní ẹ̀ láti lè máa disturb show ìkàlejò gbádùn àní pẹ́ jù. Ẹ ṣeun gan ni, mo dúpẹ́ lọ́wọ́ yín. Now bàbá, ìjẹ́ nígbàgbọ́ pé Yorùbá nation gbígbà ǹjọ́ ṣeé ṣe fún wa láti gbà bí? 100%. A kàn ní ìdí nọ́mbà. Ẹ jẹ́ sọ bó ṣe máa gba Yorùbá nation fún yín. Ẹ jẹ́ kí n ju bọ́ǹbù yẹn lálẹ́ yìí. Ẹ ti yẹ yín báyẹn sí. So ṣe rí, ó máa dé stage kan. A máa ní army of young determined Yorùbás tí wọn ò lè parọ́ fún mọ́. 1 million péré ni wọ́n. Organic 1 million Yorùbás tó wù wọ́n pé àwọn fẹ́ gba ìlú àwọn. Ọmọ wa gẹ́rì di gbogbo àwọn tó ń pè lórí ilẹ̀ Yorùbá ń sìn. Àyàtọ̀ sáwọn tó bá dúró ṣinṣin nídìí òótọ́. Because a lè fi brush ẹyọ kan ká fi brush gbogbo àwọn olórí wa. Àmọ́ àwọn jẹgúdújẹrá tó ń pretend o. Even though wọ́n ti sọ́nsìn pé olówó lágbà olówó lẹ́gbọ̀n, wọ́n máa ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ níjẹ̀wò. Àgbọ̀ olówó lágbà olówó lẹ́gbọ̀n, kò tiẹ̀ mátà bó ṣe lówó yẹn, tó bá ṣàti lówó lọ́wọ́ olówó lágbà olówó lẹ́gbọ̀n. Tí mentality yẹn bá ti kúrò láàrin èèyàn just 1 million nínú èèyàn 60 million, ìdí nìyẹn tó ṣe jẹ́ pé ṣe rí generation tó ń bọ̀ yẹn tó ń bọ̀ lẹ́yìn irú tàwa yìí, àwọn máa bẹ̀rẹ̀ sí ní question gbogbo nǹkan tí wọ́n ti sọ fún wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́rọ̀ àwọn Tinubu yẹn wípé bàbá ẹ rántí ìgbà EndSARS protest, àwọn ọmọ méjì kan pè Tinubu ní alẹ́ ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn fún àwọn èèyàn ní Lẹ́kì. Wọ́n ń pè Tinubu, wọ́n send fídíò yẹn sí mi, ó wà lórí ìlà o, ẹ máa rí wọn bẹ̀ náà o. Ẹni kí ni àwọn ọmọ yẹn ń bè lọ́wọ́ tí wọ́n ní hello ẹ gbọ́ ṣé lóòótọ́ ẹ̀yin lẹ send àwọn èèyàn kí wọ́n lọ máa, ẹ̀yin lẹ send àmì kan lọ máa yìnbọn fún wa ní Lẹ́kì? No, I will never do that. Daddy, ẹ wò, kí ló dé kí ni generation wa ṣe fún yín gan tẹ́ fi ń pa wá náà?
young guys picked up their phones. They have Tinubu's number. They called him. Wọ́n pè. Generation yẹn ń bọ̀. Generation tí ò ní bẹ̀rù pé ó jẹ́ ṣọ́ ẹnu ẹ̀, ṣọ́ orí ẹ o, má jẹ́ kán ṣépè fún ẹ. Àwọn bàbá yẹn ogun wà lọ́wọ́ wọn o. Ogun pọ̀ o. Tó bá ranjú mọ́ ẹ báyìí, ó máa lọ kú ni o. Generation kan ń bọ̀ tó yẹ pé ojú tẹ ń ràn yẹn, ó máa kàn rán báyìí ni. Ò ní pàdé mọ́ pẹ̀lú ìgbàtí. Wọ́n máa gbàdúrà pé kí ojú ẹ̀yẹn máa yọ jábọ́ lójú ẹni àti bàbá. Àmọ́ àwọn èèyàn kan tó jẹ́ dáadáa nílẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ Yorùbá dùn lọ́kàn. A máa wá wọn rí. Àwọn ìtọpinpin tá à ń ṣe pẹ̀lú social media connections tá à ń ṣe. A máa padà wá àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́, wọ́n máa wá wọn rí because ṣẹlẹ̀ àwọn tí ò nífẹ̀ẹ́ Yorùbá tí wọ́n sọ lẹ̀ Yorùbá di bílẹ̀ Yorùbá ṣe rí nítorí nǹkan tí wọ́n ń jẹ lára Nàìjíríà wọ́n ti ṣe débi pé àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá wọ́n ti suppress wọn. Wọn ò ní chance, wọn ò ní owó, wọn ò ní strength, wọn ò ní that power láti speak above àwọn tí ò nífẹ̀ẹ́ Yorùbá. The bad thing tó tún wá ṣe ni pé àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá, àwọn ẹni ibi yìí ti turn àwọn èèyàn against wọn, and láti wá wọn rí, bring them to spotlight, tell their stories, káwọn èèyàn mọ ipa tí wọ́n ti kó. Ṣẹ̀rí in the long run àwọn èèyàn yẹn ló máa wá dìde níbi tí àwọn Tinubu ti fẹ́ sọ̀rọ̀ pé ṣẹ̀rí máa yẹn ẹni kò gẹ̀rọ kí Tinubu jáde níbi ìkẹ́ wàhálà máa ṣẹlẹ̀ níyẹn kẹ́ wọ́n máa da ogbó bí ìlú ni wọ́n kàn ní pé àwọn èèyàn máa da bí ìlú kẹ́ àwọn bí mi kàn sọ pé kí Tinubu kó get out kúrò níbí àwọn kan wọ́n ní kékeré yìí náà kó get out because ó máa dé stage kan àwọn generation kan máa hàn ní báyìí irọ́ tí gbogbo àwọn tó ń jẹ́ political leaders nílẹ̀ Yorùbá ń tà fún wọn nípa Nàìjíríà irọ́ pé wọ́n Nàìjíríà ṣé ti yé yín wọ́n Nàìjíríà ṣì máa dáa Nàìjíríà ó ti yé ń sìn àwọn kan ò ní believe mọ́ àwọn kan ń believe ń sìn àwọn kan wọ́n ti táyà wọn tẹ̀fẹ́ believe ẹni tí wọ́n wà interested mọ́ àwọn generation tèmi last generation tí ó wà interested lọ títí mọ́ ṣẹ́rí generation tó ń bọ̀ yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní bèrè questions nígbà tá à ń dàgbà àwọn èèyàn sọ pé kí ló dé tá a lè jà kí ló dé tá a bá wọn jà kí ló dé tá a dìde ká jà fún right wa kí ló dé tá a lè mobilize àwọn èèyàn kan gba òjòjò no tó bá ṣe bẹ́ẹ̀ mob action ni wọ́n ń pè é tó bá wo àwọn èèyàn tó fẹ́ bá deal tẹ bá wò wá bí a ṣe dàgbà ó láwọn conditioning kan tí wọ́n ti condition wa máa fún yín l'example nígbà tá a bẹ̀rẹ̀ ètò mo sọ fún yín pé wọ́n máa ń sọ fún wa pé tágbàlagbà bá ń sọ̀rọ̀ ọmọ kékeré máa wòye ní nítorí ó ti pẹ́ tẹ́rẹ́ ti ju ẹ̀fọn lọ irọ́ ni òpònú èèyàn náà ń dàgbà dígàdà náà sọ condition wa wípé ẹni yìí o tó bá ń sọ̀rọ̀ ó gbọ́dọ̀ sọ anything bó ti jẹ́ pé o ní opinion bó ti jẹ́ pé o kàn fẹ́ béèrè question for more clarity wọn ò allow wa you know that tó bá wá ń ṣẹnu bébí wá ní ọmọ yẹn ẹnu ẹ mú gan ẹ má yẹ kó máa wà níbi tẹ́ bá ti ń sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tó dẹ̀ fẹ́ kán rí ẹbí ẹni tó nu ẹ mú ọmọ tó fẹ́ jọ sọ́tọ̀ ọmọ tó fẹ́ kán jọ ẹ sọ́tọ̀ wà láti conform bó ṣe condition wa nìyẹn o from nínú ẹbí nìyẹn o nínú ẹbí o ò lè béèrè question o ò lè ṣe anything just obey a good child máa ń obey àwọn òbí ẹ̀ tí uncle ẹ tó bá molest ẹ o ò lè lọ report fáwọn parent ẹ because wọn ò ní believe ẹ níbi tó uncle ẹ wà bó ṣe condition wa nìyẹn same way bá ṣe bọ́ sínú society nìyẹn tó bá ti rí anybody tó jẹ́ olówó ọlọ́rọ̀ ẹni tí gbogbo ayé ń kí tó bá rí nǹkan tí ò dá nípa ẹ̀ o láti kí ìpẹnu ẹ̀ short ni ṣó fẹ́ bá tiẹ̀ jẹ́ ni short ajé ni ẹ ni so keep short don't say it tó bá rọ́ lóṣèlú tó ń jalè tó ń jí owó tó bá wá sí ṣọ́ọ̀ṣì yín wọ́n á ní wọ́n wá ṣe thanksgiving owó yín tó jí á fi ṣe thanksgiving fọ́lọ́run ẹ̀yin gbogbo ẹ tí wọ́n jọ ṣe é náà ni pé ọlọ́run kó gba ọrẹ ọpẹ́ ẹ kó gba kiri ẹ mọ̀ kó ń jí owó yẹn ni tí ò bá sí ní ipò tó wà yẹn kò lè nọ́rú owó tó ná yẹn gbogbo ti condition yín pé don't say it ṣé ní mì ní ẹni mi ò fi kí ló ń ṣe é túnú ẹgán pọ̀ shut up àmọ́ but he's helping people ọlọ́run dẹ̀ ń bless yẹ how can ọlọ́run ṣe máa bless ẹni tó ń jí owó ẹ tó fi owó yẹn ń take ara ẹ
ìwọ ń struggle pẹ̀lú àwọn ọmọ ẹ ìgbà tó o tiẹ̀ understand bó ṣe ń lọ how can you fight it? So I need àwọn èèyàn tó understand bó ṣe ń lọ àwọn èèyàn láti understand the difference hard work ta lè pè ní blessing àti criminality fraudulent act tí wọ́n disguise under respect flag. Don't say it. Pẹ̀lú ẹ̀dákẹ́. Mo sọ pé bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n á ti sọ fún yín tẹ́ bá ní kẹ̀bẹ̀rẹ̀ sí ní kẹ́ máa rántí ẹ̀rántí mélòó táwọn ti sọ fún yín pé just dákẹ́ bó ti yẹ pẹ̀lú ẹ̀dákẹ́ kúrò lè máa ń sọ. Meanwhile àti kékeré ló ti ṣe wá bẹ́ẹ̀ o ò lè béèrè question. So I need the generation tó lè béèrè question. Generation tí ò ní máa jókòó sínú hall tó máa ṣe nítorí pé wèrè kan mọ̀rọ̀ sọ nítorí pé ó lè sọ̀rọ̀ káwọn èèyàn sọ pé bọ̀ tó bá dé ojú iṣẹ́ tó gbà kankan a máa sọ fún yín pé àdúrà ní kẹ́ máa gbà fún wa ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ àdúrà ní kẹ́ máa ràn wá lọ́wọ́ kò easy ẹ mọ yẹn nǹkan tá à ń ṣe mí kò easy oríṣiríṣi spiritual attack you know Nigeria is a mental place. So I need the generation tó ní believe irú irọ́ yẹn mọ́ tó máa béèrè question. Ṣé tẹ́ bá ti rí generation tó béèrè question generation tí wọ́n lè parọ́ fún lọ títí mọ́ leadership yẹn máa change orientation yẹn máa change. We can begin to ask for the Yorùbá land tá a fẹ́ ń gbà yẹn torí a máa lóye èèyàn tó láì díẹ̀ ibi tá à ń lọ. Ṣùgbọ́n àwọn táwa ń sìn àti dekungun ẹja Nàìjíríà ti happen sí so many people survivor ni majority dem wá. Tẹ́ bá sọ pé Odùduwà republic wá ní ó yá. Tẹ́ bá sọ pé 2023 Tinubu wá ní let's go. Tẹ́ bá sọ pé wọ́n Nàìjíríà a lọ ṣe campaign l'Abuja èló ni. Nàìjíríà ti ṣẹlẹ̀ sí so many people. Wọn ò lè make a decision yẹn mọ́. Ẹ má jẹ́ kí Nàìjíríà ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá tí wọ́n ń bí lẹ́yìn títí wa. Tí àwọn tó jó lórí wa yìí wọ́n fẹ́ sọ wọ́n di ọ̀rà ìsà àwọn ọmọ ọ̀rà ìsà àwọn agbèrò generation tó ń create nìyẹn àwọn tó wá jàjà kàwé nínú wọn lọ fi wọn ṣe second fiddle sí oríṣiríṣi criminals àwọn ni wọ́n di spokesperson fún politicians tó ń jí owó imagine wọ́n to graduate second class upper engineering tó wá lọ ń ṣe PA fún MC Olúọmọ ó wá ń dúpẹ́ nítorí MC kúkú popular at least wọ́n dẹ̀ ń ṣe PA ìwọ lè sọ fún gbogbo èèyàn pé MC is a very good person because everybody come back to accept that. So tẹ́ bá rọ ọmọ kan ní ìsàlẹ̀ ìgbẹ̀yìn lábẹ́ òkúta tó fẹ́ dàbí MC tó bá dàgbà ṣe lè bá wí iṣẹ́ tó wà lọ́wọ́ wa nìyẹn generation tó ń bọ̀ must be a generation tó lè béèrè question. It is a must wọ́n gbọ́dọ̀ lè béèrè question wọn ò gbọ́dọ̀ jókòó kọ́sọ́ pé torí one elderly man dúró síwájú wọn tí wọ́n mọ history ẹ̀ kán lè gba story ẹ̀ sórí Google nísinsìnyí kọ́ sáré ka story ẹ̀ níbi tó ti ń sọ̀sọ́kùsọ lọ́wọ́ yẹn kán dìde kán béèrè question lọ́wọ́ ẹ̀ generation ta nídìí nìyẹn nígbà tá a bá ti wá dé níbẹ̀ yẹn èmi ò mi mọ age tí máa wà nígbà yẹn o I can confidently tell you nígbà yẹn pé it's a matter of time Oduduwa Republic is near to answer your question. Bàbá nìyẹn mo ní ẹ̀yin èèyàn mi ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́ni ó máa lẹ́tìkẹ́ ọba òun gangan ló ń bọ́ ó ń tú jáde ni bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí pé àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àgìdí ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí gbogbo wa lọ́mọ Yorùbá gbogbo wa lájọ máa ṣe é ìdí nìyẹn tí àwọn kan bá ń pèdè ti lè tó jójú ẹjọ́ afẹ́ action ẹ má máa sọ bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ máa ń lísì sí gbogbo àwa tá a bá ń sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ má máa sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbí kẹ́ máa fi ránṣẹ́ gẹ́gẹ́ bí comment ó máa ń pa spirit àwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ Lady Dara ẹ fi wọ́n sílẹ̀ ṣe báwọn kan náà ló wà nílẹ̀ Yorùbá tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ látẹ̀ǹkan yìí tọ́jọ́ ọmọ Yorùbá tó máa béèrè lọ́wọ́ yín pé kẹ́ máa bọ̀ nílé kẹ́ wá lead àwọn kì í ṣẹjọ́ wọn Ọlọ́run máa fi ibi àti jẹ wa síbi tó nira. Mo máa ń sọ nǹkan kan lórí program mi mo ní pé even arọ tó lójú tó nímú except tó bá yẹ kó ń dìtẹ̀ sára àdúgbò ni o arọ tó lójú tó nímú tó lọ́gbọ́n ó mọ̀ pé ó yẹ kóun ti bọ́ sọ́nà kóun ti máa sáré lọ kí àwọn èèyàn tó lẹ́sẹ̀ méjì
tó máa bẹ̀rẹ̀ sí ní sá tó bá gbọ́ pé ogun ti fẹ́ dé o arọ tó lójú tó lọ́wọ́ arọ tó lójú tó nímú ṣe kó yẹ kó ti bọ́ sọ́nà. Ó wà ní Nàìjíríà ìwọ ni àwọn ọlọ́pàá lè dédé gbé kò sówó lọ́wọ́ ẹ̀ anyway tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ìwọ ni tó bá gbọ́mọ ẹ̀ dé hospital sìn tó máa sọ fún ẹ pé nǹkan tó ń ṣọmọ yìí India ló ń lọ India láti ta ẹ̀kọ́ lábẹ́òkúta àbí Fọlágbadé níjẹ̀bú òde wàá lọ sọ́sibítù ṣé nǹkan tó ń ṣọmọ yìí wọn ò lè ṣe lè India ni ìwọ ló wà ń bẹ̀ tó ń experience yẹn ìwọ ló wà ń bẹ̀ tó ń go through all the vices tá ń sọ̀rọ̀ nípa èyí. So tó o bá tẹ̀ wá ní purpose in life should do something at least kó kìkì nínú ẹ. Ṣùgbọ́n àròpọ̀ onídìí èèyàn kan tó ṣẹ̀ṣẹ̀ máa lọ ra ticket Dára ra ticket Máyégún ra ticket àwa bọ́ sínú plane màá wá fò wá sí Nàìjíríà màá wá mọ́kadà lọ sí Ìgbẹ́tì lọ́yọ̀ọ́ àbí ní Ìbàdàn àbí bẹ́ẹ̀ kọ́ màá wá ìwọ tó ń suffer consequences nǹkan tá à ń sọ ṣó o rí pé ò ń suffer ni jẹ́ ká lọ demand fún nǹkan tó jẹ́ títí ẹ̀ náà. How do you expect that? So tẹ́ bá láwọn èèyàn tó ń sọ fún yín pé come back home and do it àwọn ni mo máa ń pè pé àwọn èèyàn tó wà mentally handicapped àwọn èèyàn tó wà bí ẹ̀bí pé wọ́n normal bọ̀ṣẹ́ rí ọpọlọ wọn ó ti sún sẹ́yìn torí pé Nàìjíríà ti ṣẹlẹ̀ sí wọn ṣe má máa dárú wọn lóhùn ṣẹgẹ́ ìsìn irú wọn ò ní di changes ṣe é gbogbo tá à ń sọ yìí you talk too much why don't you hear ti yẹn báyìí sìn èyí tí wọ́n lè sọ ni wọ́n ń sọ yẹn wọn ò ní purpose kankan ṣẹgẹ́ báyìí sìn so àwọn tí wọ́n really wà interested ni àwọn tó stay back tí wọ́n ń pay attention sí nǹkan tá à ń sọ èmi ò ń pay attention sí wọn àwọn èèyàn lè come back home mo ní láti wá sílé kí n tó wá mọ̀ pé o deserve láti live níbi tí iná ti ń tàn 24/7 o deserve láti feel safe nílùú ẹ̀ o deserve láti ní access sí free drinking water kò ní access sí good health care nobody needs to come back home láti wá help ẹ tó bá wò pé o deserve help I think you should go out there and help yourself change what you can change change what you can in my own opinion. Lady Dara, over to you. Bẹ́ẹ̀ni ẹ ṣeun gan ni bàbá mi thank you very much. Mo fẹ́ ká wá wọ inú security lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà torí wípé bàbá mi ìmọye ìgbà tẹ́ ti ń pariwo pé àwọn nǹkan tó yóò ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ nísìnyí pé ó ń bọ̀ everybody ẹ wà àtàlát àwa náà dẹ̀ ń pariwo yẹn lójoojúmọ́ à ń sọ ẹ dìde à ń sọ gbogbo àwọn leaders à ń pè wọ́n dáhùn ìgbà tó pẹ́ ayí sí pé ká máa gún wọn ní kẹ́sẹ́ pé bóyá ọ̀rọ̀ yẹn ti ẹ̀wọ̀ wọn létí pé ẹ wà àgàgà ẹ̀yìn àwọn àgbààgbà pé tí wàhálà yìí tá à ń sọ̀rọ̀ èyí tó bá délẹ̀ ẹ̀yin náà ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó kan àwọn kéékèèké bọ́ àwọn ọmọ kéékèèké yìí ló jẹ́ èmi lógún torí wípé wọn ò mọ nǹkan from 0 day to up tí wọn kí náà mọ̀ tó ń ṣẹlẹ̀ I feel so much for them bọ́ gbogbo àwọn wọ̀nyí wọ́n ní ajá ló ń gbó ó ti wá dé báyìí ẹ ti rí pé bọ́ ṣe kidnap lọ́tún náà kidnap lọ́sì bọ́ ti ń pa àwọn èèyàn náà ń jí wọn gbé tọ́jú ń béèrè ransom lórí fídíò tí ìkan lára àwọn warrior wa Koiki Media tí wọ́n jù sí mi tí wọ́n ṣe ní èyí tí mo gbé sí orí page wọ́n ní wọ́n lọ kidnap èèyàn kan àwọn Odùduwà àti àwọn security àwọn sàdìyẹ àtàmọ̀tẹ́kùn wọ́n lọ bẹ̀ wọ́n at the end of it ìgbà tó máa débẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ kéékèèké tó wà lọ́wọ́ tí wọ́n kọ́kọ́ rí irinṣẹ́ tí ó wà lọ́wọ́ àwọn tí wọ́n kidnap àwọn kidnapper yìí ẹ̀rù gan bá wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe sí ju wípé kí wọ́n calm down kán béèrè pé òkè ló lẹ fẹ́ gbà kí wọ́n dẹ̀ san owó yẹn kí ẹ̀mí ẹni yẹn kó má bàa kú bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta náà ẹ̀yin náà ti gbọ́ wípé ìjà ṣẹlẹ̀ ní Ṣakí ẹ wo àwọn màálù tí àwọn brothers wa tí wọ́n dáná sun ẹ wo Òkè Ògùn ẹ wo Kwara bó ṣe ń jí wọn gbé náà béèrè owó oríṣiríṣi bàbá kí ni ọ̀rọ̀ tí ẹ fẹ́ sọ fún àwọn èèyàn wa nípa insecurity because gbogbo leaders wa pátápátá wọ́n ti disappoint wa ṣé àwọn gómìnà fẹ́ sọ pé wọn ò gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀
ṣé àwọn ọba náà wọ́n fẹ́ sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọn ò gbọ́? ṣé àwọn pastors wa tó jẹ́ pé àwọn gan ni wọ́n máa ń kóná brainwash àwọn èèyàn wa jù? Torí mo kàn mọ̀ wípé àwọn politicians àwọn ni wọ́n wà brain behind most of our pastors. Wọ́n ti mọ̀ pé wọ́n ti wọnú system wa, a ti ń rí wọn bíi Jésù. Ìdí tèmi fi máa sọ ni pé púpọ̀ àwa tá à ń lọ sí church lẹ́nu a ti gbé Ọlọ́run tì sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn pásítọ̀ yẹn là ń rí bí Ọlọ́run. Bí pásítọ̀ míì ẹlòmíì bó bá dìde tó bá ní lọ kó sí kànga kò ní wẹ̀yìn, ó ń lọ nu kànga ẹ̀ ó ti bìbí pé nǹkan kan ò ní ṣòun níbi tí wọ́n ti brainwash wa dé. Ẹjọ́ ṣé gbogbo àwọn eléyìí náà wọn ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Please bàbá mi ẹ bá mi sọ fún àwọn èèyàn everybody ti ṣe rí Nàìjíríà. Nigeria is, oh God. Àwọn èèyàn ti were trapped sínú system tí wọ́n understand. But the moment tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní understand, they will begin to ask the right questions. A bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè tó tọ́. Àǹtí wọ́n dẹ̀ ní tó bá béèrè ìbéèrè tó tọ́, ò ní gbọ́ èsì tó tọ́. Tó bá dẹ̀ rí èsì tó tọ́, o lè má rí solution. O lè má rí. Ẹ má bínú ẹjọ́ ẹ̀yin èèyàn ni ẹ má jà ká má jà aṣọ yìí irú ẹjọ́ mo bẹ̀ yín ni ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má jà gbogbo wa láwa matured. Àná àtúntò là ń wá gbogbo wa, ẹ má jẹ́ ká kọjú ìjà síra wa. I love you. Thank you very much. A lè fẹ́ yẹ kù, a lè fẹ́ kù. Ẹ má wo ti ń jàre, ẹ jẹ́ káwọn èèyàn wá enjoy ara wọn, àwọn èèyàn máa búra wọn. But àwa ìwé ìṣí pé effort táwọn èèyàn ń lò láti fi type búra wọn yẹn, gbogbo Facebook taekwondo everybody ń ṣe yẹn, just relax. Ẹ relax, kẹ́ listen, kẹ́ digest, kẹ́ make decision ara yẹn afterward. Because the danger tí a ti ń sọ̀rọ̀ nípa ìnílẹ̀ Yorùbá tí àwọn èèyàn ò kọ́ bí ara sí, ó ti dé tán. And dídé tán tó dé tán kì í ṣe wípé bóyá pé ibi báyìí pàá ni wọ́n ti máa bẹ̀rẹ̀. A lè sọ pé ká lọ síbẹ̀ ká lọ kojú wọn. Gbogbo ìtẹ́ ń gbọ́ ní Ọ̀yọ́ lénìí, wọ́n ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti 19 ẹjẹ́ obi tí mo lè rántí náà. Bóyá bí láti year 2000 èyí tí mo lè rántí mọ́ tó jẹ́ 20 years ago. Lam Adésínà ni gọ́vnà Ọ̀yọ́ nígbà yẹn, bàbá Lam. Lam Adésínà gba àlejò ọ̀ràn, ìyẹn ni Buhari tó padà wá jẹ́ ààrẹ Nàìjíríà ń sìn. Buhari general ni, kò kí ń jáde bí eégún ni, kò sẹ́ni tó ń rí látìgbà tó ti yọ níjọba tó ti ṣiṣẹ́ pẹ̀lú Abacha àti kò sẹ́ni tó ń rí. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ Fúlàní àti ìjà àwọn Fúlàní nípa pé àṣì láì fura láì sọ fẹ́ni kankan àwọn abúlé Fúlàní gbogbo wọn ti ń dìde lọ́tún lọ́sì ní gbogbo èmi ni àwọn eré Ṣakí, Ìbàràpá, Ìṣẹ̀yìn, àwọn Ìgbòho eré àgbogbo àwọn obìnrin yẹn. Ayétẹ́ níbi tó ń pè láyétẹ́. Kò sẹ́ni tó sọ fẹ́ni kankan. Wọ́n ń bò mọ́ra ni. Àfìgbà tí kò ṣe é bò mọ́ra mọ́ nígbà tí Buhari dé tó di president. Ní year 2000, Buhari fò láti Daura, ó travel láti Daura wá sí Ìbàdàn láti wá béèrè lọ́wọ́ Lam Adésínà pé kí ló dé tí àwọn èèyàn ẹ tí wọ́n ń bá àwọn èèyàn mi jà, tí wọ́n ń pa àwọn èèyàn mi. Ìyẹn ni pé kí ló dé tí ẹ̀yin Yorùbá tí ẹ ṣe ń pa àwọn Fúlàní Òkè Ògùn area yẹn. Because tẹ́ bá dé Niger state, ṣe nìyẹn share border so close pẹ̀lú ilẹ̀ Yorùbá débi pé spillover àwọn terrorists tó wà ní Niger state, àwọn Boko Haram, ISWAP, bandit, all of them, spillover wọn wọ́n ń wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ti wá bẹ̀ ti pẹ́ o before now, wọ́n ti ń fa kí ni ẹnu ti ń fa ń bẹ̀. Nígbà tí Buhari di ààrẹ, nǹkan change. Wọ́n wá bẹ̀rẹ̀ expansion agenda. Expansion yẹn ni pé wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa activate gbogbo sẹ́ẹ̀lì wọn nínú igbó ilẹ̀ Yorùbá láti Òkè Ògùn lọ́hùn wá sí Èkìtì o, kọjá lọ sí Yewa, lọ sóńdó, lọ everywhere ní gbogbo ilẹ̀ Yorùbá títí kan ara Kwara tẹ́ ń sọ̀rọ̀ nípa èyí.
1,742 Fulani camp ló wà nílẹ̀ Yorùbá èmi àti ń ṣe mi mo yẹ mọ́ sí ó lè ti jù bẹ́ẹ̀ lọ. On the last count, 1,742 illegal camps. A lè pè ní camp abúlé Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Some of àwọn èèyàn wa tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹlòmíì ó ti pẹ́ tó ti lọ lẹ́gbẹ̀yìn, ó ti pẹ́ ó ń gbélé Èkó ló ń gbé o, ó ti yé yín. Àwọn àdúgbò kan wà tí òun fúnra ẹ̀ ò tiẹ̀ mọ̀ pé àwọn Fúlàní ti ní extension àdúgbò títí wọn. Nǹkan tó gbé àwọn Àmọ̀tẹ́kùn lọ sáwọn area yìí nìyẹn. Nígbà tí Àmọ̀tẹ́kùn gbọ́ report wípé ńṣe ni àwọn Fúlàní yẹn máa kúrò nínú ibi tí wọ́n dálẹ̀ yẹn ní gbogbo ilẹ̀ Yorùbá yóò ṣe é ṣe wọ́n máa kúrò ńbẹ̀ tí wọ́n máa move wọ àwọn ìletò abúlé tó súnmọ́ wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àtàkì wọn. Ó ti yé yín, bí wọn kàn déédéé lọ sóko wọn kọ́ kó àwọn ẹran wọn lọ sóko wọn. Apart from the fact that pé kò sẹ́ni tó mọ̀ pé wọ́n wà ń bẹ̀ o, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tó jẹ́ villages ilẹ̀ Yorùbá ní gbogbo area yẹn wọ́n ń rí wọn nínú igbó yẹn, kò sẹ́ni tó láyà tó lè lọ bẹ̀ lọ́kójú wọn. Sọ́ngbà tí ara wọn ò gbá mọ́, wọ́n ń jí wọn gbé lọ́tún, jí wọn gbé lọ́sì, àwọn sọ́nà oko, àwọn ọmọ wọn obìnrin wọ́n fipá bá wọn lò pọ̀, wọ́n fipá bá ìyá lò pọ̀, wọ́n fipá bọ́mọ lò pọ̀ lọ́nà odò. Nǹkan tí wọ́n jẹ́ kán kígbe nìyẹn o sí Àmọ̀tẹ́kùn. Ní ọdún tó kọjá, àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá wọ́n come together. Ìyẹn ni pé wọ́n pa ẹnu pọ̀ láti dá ẹgbẹ́ ìdáàbòbò sílẹ̀ fún ọmọ Yorùbá against nǹkan tí mo sọ fún yín ni o. Gbogbo wọn mọ̀, wọ́n ti gbọ́ report yẹn wà lọ́wọ́ gbogbo wọn. Gbogbo dangerous kìíní tó gbogbo ṣe ti move on mọ̀, gbogbo gọ́vnà Yorùbá ló mọ̀. Ọ̀ṣẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi lè sọ̀rọ̀. Òun ni wípé lóòótọ́ ni wọ́n wá together páwọn máa bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn. Bọ́ wọn ò wà together. Nínú gọ́vnà mẹ́fà tó pa ẹnu pọ̀ pé wọ́n máa dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, tó wá dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ariwo tápá ló jẹ́ kán ṣe lófin, ló fi jẹ́ pé nǹkan gidi ẹyọ kan tí wọ́n rí ṣe nìyẹn, kì í ṣe pé ó múlẹ̀ o. Àwọn ọmọ Yorùbá ládùúgbò yìí ló wá pe Àmọ̀tẹ́kùn kọ́sọ̀ wọn lè pọ̀ ọlọ́pàá. Látìgbà tí Buhari ti jẹ ààrẹ Nàìjíríà, anywhere tí any Fúlàní bá ti ṣe ẹ̀ṣẹ̀ kankan, ẹ̀tọ́ ni pé kí tẹ́ bá mú any Fúlàní lẹ́niwẹ̀, ẹ̀tọ́ ni láti fà á lé ọlọ́pàá lọ́wọ́. Tẹ́ bá dẹ̀ ti fà á lé ọlọ́pàá lọ́wọ́, àṣẹ ti wà níbẹ̀ already, kò gbọdọ̀ súnbẹ̀ mọ́jú lálẹ́ ọjọ́ yẹn, wọ́n gbọdọ̀ fi sílẹ̀. Sọ àwọn ará àdúgbò yìí mọ̀, kò yé, àfìgbà tí wọ́n pe Àmọ̀tẹ́kùn. Ṣẹ̀dọ̀ pé Àmọ̀tẹ́kùn tuntun ni, àwọn náà dẹ̀ fẹ́ ṣe bí kíní yàtọ̀ sọ́dọ̀ ní stand gbọ́n pa wọn. Àmọ̀tẹ́kùn move lọ sí area yẹn. Nígbà tí àwọn Àmọ̀tẹ́kùn dé area yẹn, nínú 4 local government areas, 4 local government, right? Wọ́n manage láti sweep àwọn terrorists yìí, àwọn oníṣẹ́ ibi oníláàbí, wọ́n sweep wọn kúrò ní local government bíi 2 sí 3. Like iṣẹ́ gidi ni o tó wọnú igbó yẹn. Ó tiẹ̀ ní ìgbà kan tí Sunday Igboho àtàwọn Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá ní last year tó ṣe same thing. Wọ́n sweep wọn kúrò ní igbó yẹn, wọ́n move wọn out. Àfìgbà tí wọ́n dé Ayétẹ́ èyí tó di wàhálà yẹn tí wọ́n ti pa 7. Kí ló ṣẹlẹ̀ bó ṣe dé Ayétẹ́? Àwọn Fúlàní yẹn bá kọ ẹnu ìbọn sí àwọn Àmọ̀tẹ́kùn, ló bá di gbàgbà 7 kú nínú wọn. Àwọn Àmọ̀tẹ́kùn náà fara gbọta, wọ́n bá arrest 46 nínú wọn. That should be a good news fáwọn ọmọ Yorùbá. Yes, but irọ́ ni o, wọ́n ti change ẹ̀ mọ́ wa lọ́wọ́. Àmọ̀tẹ́kùn ta ti rò pé àwọn tún lè gbèjà wa, àṣà Àmọ̀tẹ́kùn náà, Àmọ̀tẹ́kùn ti di sóbò fún everybody láti kàn máa gbọ́n mu tó ń gbẹ bá ń gbẹ, kò nítorí ẹ̀jẹ̀ kò yó. Kí ló ṣẹlẹ̀? Ṣé bó yẹ kí wọ́n bọ́ta ọmọ Yorùbá? Yes, terrorist ni wọ́n yìnbọn fún wọn, la ṣe yìnbọn fún wọn, àdẹ̀pá wọn. Yes, nǹkan tá ṣe nìyẹn, wọn ò tó bẹ́ẹ̀. Because tó bá ti rí bẹ́ẹ̀, tó bá dúró di òótọ́ yẹn,
láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ìjọba Buhari máa bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn aṣojú Àmọ̀tẹ́kùn wọ́n ń lọ kojú ẹjọ́ wọn pọ́n fẹ́ fipá gbàjọba ní ọwọ́ Buhari ni o so wọ́n mọ̀ kí ni wọ́n sọ fún wa àwọn tá a yìnbọn fún àwọn èèyàn ń ṣe Fúlàní àwọn kidnapper ni wọ́n àwọn ń ṣe Fúlàní àwọn 46 tá arrest yẹn vigilante ni wọ́n iṣẹ́ wọn ń ṣiṣẹ́ vigilante ládùúgbò yẹn ni okay so vigilante ni wọ́n ò dẹ̀ rí lógún Àmọ̀tẹ́kùn pé Àmọ̀tẹ́kùn ló ń bọ̀ yìí kọ́ máa ń yìnbọn fún yín really okay ẹ̀yin ọ̀gá Àmọ̀tẹ́kùn ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àwọn Fúlàní ṣe vigilante nílẹ̀ Yorùbá tẹ́ mọ̀ sí wọn náà wọn ò mọ̀ ìwọ gọ́fúnà tó kó Àmọ̀tẹ́kùn jọ ń gbọ́ ṣé Fúlàní ń ṣe security nílẹ̀ Yorùbá vigilante pẹ̀lú ID card Miyetti Allah lọ́wọ́ nílẹ̀ Yorùbá ṣé ó mọ̀ sí ó ní wọn mọ̀ sí ta ló wá rán wọn wá ibo ni wọ́n ń gáìdì àwọn èèyàn tó dé síbi kan tí wọ́n ń jí àwọn èèyàn gbé tó ń pa ìtọ́ lè pa kì í ṣe èèyàn nìkan ló ń kì í ṣe pé lọ́jọ́ sí èèyàn ló ń jí pé wọ́n ń jí ọba gbé ọba aládé wọ́n máa ṣáde orí ẹ̀ báyìí ní ojú ẹ̀ báyìí làwọn tọ́ọ̀gì tó máa ti bẹ̀rẹ̀ sí ní fàdé ẹ̀mú bíà nùgbó ọba Yorùbá eléyìí ń ṣàyẹ̀sọ o ọba Yorùbá tó ti jí gbé láti ìgbà tí kò kíni ti bẹ̀ láàrin bí ọdún méjì ìsìn kò ń ṣọ̀rọ̀ mẹ́rin èyí tó ti pánú wọn kò ń ṣọ̀rọ̀ méjì ẹ lọ ṣàyẹ̀wò ẹ̀. so kí la wá ń sọ ní pé Àmọ̀tẹ́kùn yẹ kó gbà wá lọ́wọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí ni but all the same everything ṣì padà síbi pé irọ́ gèǹje òòpù irọ́ gọ́vnà mẹ́fà sọ pé àwọn fẹ́ ṣe security wọ́n wá ń wojọ́ tí lágbájá máa bẹ̀rẹ̀ tiẹ̀ Èkó tó lówó jù nílẹ̀ Yorùbá kò tiẹ̀ sí nǹkan tó kàn wọ́n pàdé Àmọ̀tẹ́kùn àfi tẹ́ bá fẹ́ kámọ̀tẹ́kùn náà máa gbowó owó rójà lẹ́kọ̀ọ́ àwọn tí èwo lè create Àmọ̀tẹ́kùn tiwọn Yorùbá ni o tẹ́ bá dé Ogun State after ọdún kan tí gbogbo wọn ya fọ́tò wọ́n fẹ́ ṣe Àmọ̀tẹ́kùn wọ́n máa protect ilẹ̀ Yorùbá after ọdún kan Ogun State ìyẹn sì ń wo fọ́tò tó yà last year ó ń ṣe 1 year anniversary fọ́tò yẹn ń sìn kò sàmọ̀tẹ́kùn lógún State o Yewa tẹ́ bá dé gbogbo area Yewa àwọn èèyàn nǹkan tí ojú àwọn èèyàn ń rí kò ṣeé sọ ẹ lọ sékìtì Fáyẹmí tí Abacha fẹ́ pa tó sá kúrò Nàìjíríà tó sá wá sí London tó bẹ̀rẹ̀ Kudirat rédíò bí mo ṣe bẹ̀rẹ̀ Mayegun's Diary èmi ò kàn ní ṣòṣèlú ni èmi ò fẹ́ ṣòṣèlú Fáyẹmí kúrò ní Nàìjíríà ó sá fún Abacha tó Abacha fẹ́ pa lórí ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ Abíọ́lá wọ́n sá wá sí London ó bẹ̀rẹ̀ rédíò Kudirat ní London ó gba grant lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì UK wọ́n fún ní asylum wọ́n fún ní papers fún everything Fáyẹmí jẹ gómìnà lẹ́kìtì kò tí ì mọ ọjọ́ tó máa bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn wọ́n ń ṣe research ẹ̀ lọ́wọ́ ojoojúmọ́ dẹ̀ ni wọ́n ń boko jẹ́ lẹ́kìtì ojoojúmọ́ làwọn àgbẹ̀ Èkìtì ń sunkún bọ́tọ́ bá ti pariwo síta wọ́n á paná ẹ̀ nínú mídíà yẹn because kò is not good for optics wọn ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn rí pé àwọn ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn tàbújá rí pé àwọn support àwọn èèyàn wọn. Do you get that now? So tí bá wá demand pé changes ẹ change wọn báwo la ṣe fẹ́ change wọn ẹ má worry Akèrègbè ló máa júwèé ibi tó máa fokùn sí lọ́rùn ẹ̀. Do you get that now? So the people tó yẹ kó ṣe nǹkan tó yẹ kó negotiate fún wa on our behalf tó yẹ kó cut good deal fún Yorùbá wọn lè protect Yorùbá so every ọmọ Yorùbá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí you are on your own mi mọ̀ wọ́n ṣe ń sọ ní Yorùbá Ọ̀yọ́ ló wà o Ọ̀yọ́ tó bá dẹ̀ wá ara àwọn ará Ọ̀yọ́ ń sìn yín oníkàlùkù ti padà sídìí pé dúàlá dúànọ́bì ìyẹn ni pé tọ́lọ́pàá ò bá lè gbà wọ́n tí Àmọ̀tẹ́kùn ò bá lè gbà wọ́n bóyá ìṣẹ̀ṣẹ̀ á gbà wọ́n àwa mọ̀ bí tíyẹn máa láàsì sí o because ṣe rí Lagos Ìbàdàn expressway òun ni the busiest road ní Nàìjíríà the busiest road in the whole of West Africa títì yẹn ń gba over 40 million cars travel lọ́dún the busiest Yorùbá ló ní àwọn ni tá a wí máa bẹ̀rẹ̀ sí ní bus express ń sìn Lagos Ìbàdàn expressway ó máa dàgbà sẹ́ pé èèyàn travel láti Ìbàdàn lọ Lake Chad ni and it is deliberate mo ń sọ fáwọn èèyàn message táwọn people yìí understand
is just to spread fear. The fear yẹn ni ó ti mú àwọn tó ń ṣe olórí Yorùbá wọn ò lè protect Yorùbá, wọn ò ní capacity ẹ̀, even though wọ́n ní political power, but wọn ò ní political will. Number one, some of them go here really when they trust àwọn èèyàn. We know how they became those governors. We know how they came out to those positions. We do. So wọn represent àwọn èèyàn kankan. So èèyàn tí ò represent yẹ, ṣé o lè sọ pé kọ́lọ́hún dáa fún torí kò protect yẹ? Ṣé o lè sọ bẹ́ẹ̀? Èèyàn tó bẹ̀ kàn ní tiẹ̀ lọ́kàn. So it is now obvious pé àwọn tó ń ṣe olórí ilẹ̀ Yorùbá wọ́n mọ danger yẹn, wọ́n mọ̀, gbogbo wọn mọ̀. Ṣó ti yé yín? Wọ́n máa react differently. But wọ́n tó jọmọ Yorùbá tó máa jẹ́ victim. Tó bá náà jí èèyàn gbé, wọ́n pa èèyàn níbi báyìí, wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Títí di alẹ́ àná, a ṣì ń ka news pé wọ́n pa èèyàn lọ́ṣun. Wọ́n young man lọ́ṣun. Fulani terrorist. So do you want to become a victim? Ṣó dìgbà tí ìwọ náà bá di victim kó tó believe àbí? Well, mi ò gbàdúrà kí ilẹ̀ Yorùbá burn o. Ṣùgbọ́n àwọn tó ń ṣojú ilẹ̀ Yorùbá ò kí ẹ̀ tí Yorùbá bá burn. As long as táwọn bá ti ń rí political gain ní títí wọn make on behalf of Yorùbá, they can continue to go to Abuja kó máa sọ pé àwọn represent Yorùbá, but wọn lè protect Yorùbá. Kò sí chance.